tá bá ní ká máa gbọ́ bàbá bàrí wàláhì àní kúrò ń bí o bẹ́ẹ̀ ni but quick one ni ẹ mọ̀ yí pé a kì í ṣe show lẹ́ni ẹ̀yin ti dára ọjọ́ mẹ́ta péré láàrin ọ̀sẹ̀ òun la máa ń ṣe show but lẹ́ni mo ní láti sáré wá fún yín ní quick one torí àwọn nǹkan kan ṣẹlẹ̀ ṣùgbọ́n ní tèmi mo máa ń sọ ni ìtùtù sọ mo ní tèmi mi ò jẹ́ báwọn péjọ ọ̀tẹ̀ yẹ́sìkẹ́ ọlọ́run bá ń gbọ́. Mo ní tèmi mi ò jẹ́ báwọn péjọ àbòsí ọwọ́ mi màrè funfun nẹ́nẹ́ bẹ́ẹ̀ ni this should be on Friday Yeye Dara, okay? We 3 times in a week la máa ṣe show àbí kò yé yín bẹ́ẹ̀ but any emergency asáré bọ́ síta ẹ mọ̀ pé ní ní Tuesday our show is tomorrow but mi ìfẹ́ ká carry ẹ̀ over because show ọ̀la ó máa ń dá dúró ni Friday ó máa ń dá dúró Sunday ó máa ń dá dúró but in case tí a bá máa rélè tó máa fẹ́ affect ẹ̀ a ní láti tètè sáré bọ́ síta ká yànnàná ẹ̀ mo gbólúwa ga o ọba tó ní ìbẹ̀rẹ̀ ayé àti ọ̀run ọba tó ní ohun gbogbo láìsí ìwọ láìsí ẹ̀yin Ọlọ́run kò lè sí èmi nítorí pé ẹ̀yin ni èmi tí mí nínú mi tí mo fi ń jẹ àlàyé ọkàn àrí ìrọ̀ ọ̀la ọba tó lọ kán rí kéṣe ọba tó ta yí tó tẹ́ rẹrẹ bí tó tẹ́ ilẹ̀ bí ẹni tẹ́ni tó tẹ́ ọ̀run bí ẹni taṣọ Jehovah Jireh Ọlọ́run ìmọ́lẹ̀ ọba tí ń ṣe gbogbo nínú gbogbo Ọlọ́run mi nìyẹn àwọn ni ọba tó ní àná tó ní èní tó ní ìpẹ̀kun ayé kábíyèsí rẹ̀ Ọlọ́run ẹ má bínú mo fẹ́ sáré yanjú kankan bí. So ayérayé Ọlọ́run ìyanu ẹ wá gba gbogbo ògo ní forúkọ mímọ́ yín mo dúpẹ́ lórí àwọn followers mi àwọn fans mi àwọn lovers mi èmi sẹ́ẹ̀ mo máa ń sọ pé mi ní hater torí mi ò kì í hate ènìyàn ó bá mi dọ́kọ́ àjọ ọ̀dà bísínẹ́sì papọ̀ débi tó máa ṣètì mi àwọn tó ṣètì mi gan mi tí ì rí tí wọ́n rò tí mo fowó tán ní fowó ránṣẹ́ mo ra nǹkan àtowó àtọjà mi rí mo dẹ̀ sì ń sinmi mi so èmi ò ní ọ̀tá o àbí kò yé yín bẹ́ẹ̀ yẹn but a kàn ní láti sáré ṣe eléyìí ògo ní forúkọ mímọ́ yín Ọlọ́run ìyanu thank you Jesus ẹ tún ti dé ẹjẹ́ rí ṣòṣe at least a ti mọ̀ yín pé lára àwa tá jọ ń ṣe show lórí social media àwọn ni wọ́n máa flag show wa àwọn nọ́mbà fídíò wa jẹ́ gbogbo ẹ̀ la gbọ́ ẹ ṣé but síbẹ̀síbẹ̀ mi ì bínú nítorí wípé síbẹ̀ Olúwa dára bó ti wù kí ó rí o gbogbo nǹkan tó bá wù kẹ́ fi ṣe dára lọ́wọ́lọ́wọ́ síbẹ̀ Olúwa dára bó ti wù kí ó rí o ìdààmú ayé lè pọ̀ o síbẹ̀ mo mọ̀ Olúwa dára ìpọ́njú ayé lè pọ̀ o síbẹ̀ mo mọ̀ Olúwa dára ṣó dára lọ́dọ̀ tiyín náà mo kàn mọ̀ pé ó dára tẹ́ fi lè máa wò mí tá wà láyé tá wà láyé wa Ọlọ́run dára ẹ jọ̀ọ́ bá mi invite àwọn èèyàn wa because mi ìfẹ́ kí ọ̀rọ̀ tí mo tún máa sọ lẹ́ni yìí ní ṣókí mi ìfẹ́ kó tún di wọ́n ní wọ́n pé wọ́n sọ wọ́n wí dára wọ́n ní kinní kan èmi ò rógun wọ́n ní wọ́n pé wọ́n sọ ṣakátá pàrà báyìí là ń sítán kùnàkùnà là á dẹ́tẹ̀ ojú àfọ́ ìfọ́tán ìjà ló mú wá èmi gan ni màá sọ lójú ọlọ́rọ̀ èyí tí mo máa sọ lẹ́yìn ẹ̀ màá kúkú sọ lójú ẹ̀ tó bá máa bá mi jà jẹ́ ká jọ fèsì ara wa ká jà but tó bá sọ pé dára sọ nǹkan tí mo bá wá tó bá wá bá mi tó bá sọ fún mi pé dára àwọn ló sọ bẹ́ẹ̀ tí bá sọ pé mi sọ Ọlọ́run bá mi sọ nìyẹn tí bá sọ máa sọ àwọn tí wọ́n mọ̀ mí wọ́n mọ̀ àbí kò yé yín báyìí ṣùgbọ́n ká tó máa dẹ́tò wà lọ ẹ̀yin èèyàn mi ẹ̀yin Dara fans worldwide Dara followers silent watchers every one of you I love you ẹ̀yin èjìká Dara so Bọ́lájí Ọlátúndùn thank you for joining Olúwafúnmi thank you Tóyìn Àfọlábí
Ebenezer Adetunji, Bisi Olopeje, Abiola Alade Suru, Kemi Adetunji, Abiola Alade Suru, Nike BY Alarape, Ayuba Adebi, Diana Ogubiade, Bakari Fatayi, Frank Francis, Olushabi Francis, Olu Osholale Maruf Additional. Thank you very much. God bless you all. Thank you for joining. Prince Afefe Agbaye, God bless you, sir. Thank you for joining. Seyi Saka, Oglagbaju Olufemi, Temitope Aluko, Abiola Alade Suru, Muraki your Joseph. Princess Arike Ade, God bless you. Thanks for joining. Oladeji Adebayo Christy, Kemi Adetunji, Tonya Folabi, Princess Arike Ade, thank you every one of you. I love you all. Ayuba Adeni, Princess, okay. Folakemi Akinola, Slim Batch, thank you every one of you. Atinuke Olulola Aro, Slim Batch, God bless you. Thank you every one of you. Akinlabi Adeduro, Adelaja, Adeparuse, Shofola Oluwatoyin, thank you for loving me. Olayinka Solomon, K Boss Man, Asifat Salawu, Engineer Gbadebo Balogun, Lamidi Shako, Princess Arike Ade, Abodude Odun Ayo, Gaddafi Mohammed Isa, God bless you all. Thank you very much. Lefort Ruby, God bless you. Thank you every one of you. Eshegoni Gabriel Akidele Oba Enioluwafe Ojo Ajayi, God bless you. Thank you. Alabi Emmanuel Monefas Johnson Amodu Jalile Olani, thank you. God bless you. Alex Ifeoluwa, God bless you. Alonge Memphis, God bless you. Thank you every one of you. Modupe lowo gbogbo yin. Akenuwa Augusta, Temitope Ayotola Oyekan, Ola Kenny, Shina Yusuf, Rashid Okedele, Maria Adeyeye, Bola Ajepejola Ogun, Gaddafi Mohammed Isa, God bless you all. Thank you. Folake Williams Martins, Bolanle Abiodun, Adeshola TV, Akalade Abubakar, Rashid Okedele, Alonge Memphis, Sonny Olu, Rosemary Owolabi, Ibrahim Olaniyi Lawa, Abiodun Adetimirin, God bless you all. Thanks for joining. Let me share it. Ellen Akeshiku, Rahim Musa Adewale, Muturu Adin, Oyedele Ayodeji, Kasim Sulama, Atoda Yusuf, thank you for joining. Ramon Okpafola Ebun Yusuf, Abiodun, Adebayo Ayomide, Balogun Rashid, Ibrahim Bakery, Temitope Ayotola Oyeko, God bless you. I love you all. Olasikomi Akanbi, Adeshola Stephen, Alaji Olaoluwa, Adebayo Ayomide, Mohammed Yusuf Bello Awa, Kehinde Ademuyiwa, Bolaji Olatudun, Duad, Adeshola Stephen, Adebayo Ayomide, Atoda Yusuf, God bless you. I love you. Olatuji Abdusalam, Pastor Emmanuel Togbe, Mohammed Yusuf Bello Awa, God bless you. Dare Oluomo, Lawrence Abioye, Akitade Oluwaseun, Tayo Adelugba, Maria Adeyeye, Funke Odeyemi, Muhammad Lukman bin Masood, Olalere Daud, Princess Arike Ade, God bless you. Adeshola TV, Modupe Osinaik, Lawrence Abioye, Engineer Gbadebo Balogun, Atinuke Olunlola Aro, àti bẹ́ẹ̀ lọ. Efosa Irograma, Oredola Bello, Alade Omajilala Esho, Kolas Tune. Thank you. Temitope Ayotola, Edun Jobi Victoria, Siri Okeshuku, Atinuke, Michael Oludare, Oluwaseyi John Shegun. God bless you all. I can't stop loving you. You guys are wonderful. Thank you for loving me. And really, without you, I am nothing. Láìsí ẹ̀yin kò lè sí èmi. Àbí kò yé yín bẹ́ẹ̀ yẹn. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ wípé ìfẹ́ inú yín lèmi máa máa ṣe tó jẹ́ ìfẹ́ ti Ọlọ́run. Àbí kò yé wa báyìí. Ọlábísí Adékọ̀yà, Fúnkẹ́ Òdeyẹmí, ẹ̀yin ní èjìká tèmi tí ò jẹ́ káṣọ kó bọ́ lọ́rùn dára. Ẹ̀yin ni Ọlọ́run ń lò láti fi ṣe kíni, láti fi support dára. So èmi ò lè rí yín fín láyéláyé. I love you, èmi àti yín àti ròpọ̀. Àgàgà yín YouTube mi ní Nàìjíríà, mo ní ìfẹ́ tí yín lèmi yóò ṣe. Èmi àti yín àti ròpọ̀, àti lẹ̀pọ̀, kò sí nǹkan tó máa yà wá. Lórí ọ̀rọ̀ ìjàgbara tá à ń sọ yìí o, ẹ̀yin ni the main reason tí èmi ṣe ń jáde, ẹ̀yin YouTube mi. Nǹkan tẹ́ ẹ bá ti fẹ́
DT Biyi, my wonderful brother, God bless you. Gabriel Akindele, Oba Oluwatofunmi Morenikeji, Balogun Sunday, I just said, Afeni K, God bless you. Thank you, every one of you. God bless you all. Ẹ̀yin YouTube mi nǹkan tẹ́ bá ti fẹ́ ẹ̀yin náà lẹ tún gbé mi dìde lẹ́ni o ẹ ti ń pèpè látàná mo ní ẹni sùúrù ìgbà tí ó dàbẹ́ ni pé ẹ̀rọ pé bí àmì ìfẹ́ ṣe ti yín o ni mo ṣe jáde Fẹ́mi Babalọ́lá Babadara ẹ káàbọ̀ gbogbo yín mo kí gbogbo yín Ọlárẹ̀wájú Lawal God bless you Àṣàbí Ṣadọ́là wow Olúwatófúnmi Gabriel Akindele Ọba God bless you Sunday Tèmítọ́pẹ́ hallelujah ẹ ṣeun Joshua Múyìwá ẹ ṣé gan ni àwọn YouTube àwọn náà tún ní dára ẹni láti dìde nítorí wípé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ sí yín wọ́n ní àwọn YouTube àwọn ní government federal government of Nigeria wọ́n ti ń dojú ìjà kọ àwọn YouTube wá o wọ́n ní wọ́n ti ẹ̀wà mú ní kékeré bẹ́ẹ̀ nítorí kí mídíà má lè gbé kọ́ má lè sọ pé lórí social media fídíò dàbí proof dà iṣẹ́ ni wọ́n wọlé lọ́tún àwọn ènìyàn wa nínú ilé lálẹ́ lóru tán lọ́ọ́ fìyà jẹ wọ́n mọ́lé bọ́n ti yín àrẹ́sì àwọn obìnrin lọ́sàn-án bẹ́ẹ̀ náà ṣoríṣiríṣi fáwọn èèyàn nínú ilé lóru ìdí gan pàtó tí mo ṣe gbé o tí mo ṣe wá nìyẹn ìdí kejì tí mo tún wá kọ síbẹ̀ ni wípé my message to all Yorùbá nation agitators ẹ má bínú ohun tí mo bá wí ni ẹ wí o ẹ̀yin ènìyàn ohun tí mo bá sọ òun ni ká ẹ sọ ẹ má pohùn mi dá ẹ má pọ̀rọ̀ mi dá ẹ̀yin ọ̀bàyéjẹ́ mi níyé máa sọ mọ́ mo dẹ̀ máa ń ṣàlàyé nǹkan kan torí ẹ̀ ní ẹjọ́ tèmi ṣe máa ń pọ̀ tí show mi ṣe máa ń gùn mo máa fẹ́ sọ máa break into pieces kí ẹ lè understand nǹkan tí mò ń fẹ́ nǹkan tí mò ń sọ jàre àbí kò yé yín bẹ́ẹ̀ yẹn òun ni wípé ohun tí mo bá wí òun ni kẹ́yìn èèyàn bá mi tún wí ohun tí mo bá sọ òun ni kẹ́yìn ènìyàn kẹ́ bá mi tún sọ èyí tí mo bá sọ tí mo ti àgàgà tí mo sọ ní gbàgede tí ẹ bá yí mọ́ mi lọ́wọ́ tẹ lọ sọ níbòmí pé mi ì sọ bẹ́ẹ̀ tí ẹ bá pè mí pé mo sọ nǹkan báyìí èyí tí mo sọ yẹn náà ni mo yìí máa dúró lé lórí Ọlọ́run bá ń gbọ́ ṣe rí gbogbo wa tí à ń jà yìí tá à ń dìde fún ìjà agbára Yorùbá nation yìí mo believe yìí pé ẹ ti fẹ́ máa fi àyè gba èṣù láàrin wa o èṣù ti fẹ́ máa wọlé sí àárín wa ó ti ń jọ bí ẹ̀fún ó ti ń jọ bí èdì ó ti ń jọ bí àṣàsí nǹkan tí ò tiẹ̀ kàn wá rárá wọ́n ti ń gbé wọnú wa wọ́n ti ń gbé wọ àárín wa bí ìgbà tí wọ́n bá mú wa tó ń forí wa tó fi ń gbára wọn torí ká má bàa lè fókọ̀sì lórí nǹkan tá a gbé dání ẹ̀yin gbogbo èèyàn tí ẹ dìde lórí ìjàgbára gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi tẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ including me nǹkan tá a torí ẹ̀ ń jáde lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí òun ni kẹ́ ẹ jẹ́ ká gbájúmọ́ ìjọ wo la fẹ́ dáwọ́ nínú wọn ní wọ́n pé wọ́n sọ wọ́n wí kótó kóró ọ̀rọ̀ tí ò tiẹ̀ lórí tí ò nídìí èyí tó yẹ ká mú gbọ́ agbètìsẹ́gbẹ́ èyí tí ò tiẹ̀ yà sọ́dọ̀ wa tí ò tilẹ̀ kàn wá bó ti ń wò ó mọ́ òun la wá ń gbé sórí la wá ń jà kiri yes mo gbọ́ gbogbo bó ṣe ń lọ etí mi gbọ́ dẹ́ndẹ́ ṣùgbọ́n mo dẹ̀ máa yín sọ mo dẹ̀ tún yín dúró lé lórí pé ní inú tí ènìyàn fi ń gbé oyún fún oṣù mẹ́sàn-án tá à ń gbé ìbejì ìbẹta ìbẹrin mẹ́fà lẹ́ẹ̀kan tó dẹ̀ ń lo oṣù mẹ́sàn-án ẹlòmíì ń lo ọdún kan báwo ni ọ̀rọ̀ ṣe wá ní kú tí ò ní kẹ̀sì bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè lù mí lẹ́nu lágọ̀ọ́ ẹnu gbọ́rọ̀ èyí tí mo bá fẹ́ sọ ni máa sọ èyí tí mo bá dẹ̀ sọ máa dúró lé lórí àbí ẹ̀gbọ́n bẹ́ẹ̀ èèyàn mi àwọn ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà especially ní ilẹ̀ Yorùbá bí ogun ò ṣe ní kó ìran Yorùbá tá à ní dèrò àná tí orúkọ Yorùbá ò ní parẹ́ nínú ayé àgàgà àwọn ọmọ mi mo máa pè wọ́n èèyàn kan accuse mi ó ní mo pè wọ́n lọ́mọ mi àbọ̀rọ̀ pọ́mọ kékeré ni mí ni I'm on the road to 50 very very soon láìpẹ́ láì jìnnà èmi náà mo ti ń kanlẹ̀kùn 50 bẹ́ẹ̀ tí ń wò mí yìí o so tí mo bá sọ pé ọmọ 20 years ọmọ mi ó gbẹnu mi bẹ́ẹ̀ ni tí mo bá sọ pé ọmọ 17 years 17 15 1 year ó gbẹnu mi mo tó wọ́n bí lọ́mọ ni àwọn tí mo ń torí wọn jáde gangan láìsùn láìwo àwọn ni ọmọ oyún inú tán ní sínú tán tiẹ̀ tí bí from 0 day to like 35 years àwọn yẹn ló ká mi lára up from 35 upward wàláhì ẹ ti tójú bọ́ ẹ ti gbọ́n ó ti yé yín jù àwọn ọmọ tí wọn ò gbọ́n tí wọn ò mọ kankan tí wọ́n dẹ̀ ń ba ayé wọn jẹ́ tí wọ́n fẹ́ kán ní ọjọ́ ọ̀la tán fẹ́ pa wọ́n sínú ìgbèkùn àwọn nítorí èlèmí ń jáde ṣe ti wá rí pé mi ìṣe nítorí nǹkan kan torí àwọn ọmọ wọ̀nyí kò sí nǹkan tó wà lọ́wọ́ wọn tán fẹ́ fún mi
kò ń ṣe pé condition mi ò critical bí mi nídìí help, ọlọ́run ọba ní fi fún ni. Mi ì lè sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò, àbí kò yé yín bẹ́ẹ̀ yẹn. Tí mo bá ní mo fẹ́ ṣe ìfẹ́ àwọn ènìyàn lẹ́ni tó wó máa wọlé tákàtì mi máa kún gọbọi ni. Àyè wà, àwọn èèyàn pọ̀ wọ́n yí mi ká gan ni. Mo ní rọ́, àwọn ẹlòmíràn ti ẹ̀ ní ṣédì ni. Mo rówó, mo ní kinní kan, mo ní rọ́sẹ̀. Owó tí mo máa gbà tí ò ní lè jẹ́ sọ ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ bá wà, èmi ò ní gbà. Ipò tẹ́ fẹ́ fún mi tí á gba ọ̀rọ̀ gidi lẹ́nu mi. Lórí àwọn ọmọ wọ̀nyí, ẹjọ́ ẹ di hún ẹ̀yin mú, ẹ di ipò yín mú. Ọlọ́run ọba, oore àjẹdálẹ̀ tọ́lọ́run ni mo fẹ́, mi ìfẹ́ tènìyàn. Kí ni mo wá sọ? Mo rí wípé awuyewuye kan lọ lóríṣiríṣi lẹ́nu ọjọ́ mẹ́ta. Àgàgà lára àwọn tí wọ́n ṣe ọ̀rọ̀ ìjàngbara ilẹ̀ Yorùbá tó di wípé oníkálùkù, àgàgà àwọn bàbá mi tó pọ̀ jù nínú wọn, wọ́n á bọ́ sórí show, wọ́n ń dárúkọ mi o, èmi á wá challenge yín lẹ́yìn eléèmí ní dá sí yín mọ́. Èyí tó o bá fẹ́ sọ pé o fẹ́ bá mi jà, o fẹ́ sọ̀rọ̀ sí mi bí mo ṣe ń ṣe show mi ò like ẹ̀. Mama yí round. Stop beating around the bush. Go straight to the point. By doing what? Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Dá orúkọ dára. Orí mi ló kún, òkìkí mi ò tí ì tó, kọ́lọ́run bá mi wá mí sí. Bẹ́ẹ̀ ni, ẹ máa dá orúkọ mi kí n lè máa mọ̀ pé èmi lẹ̀ ń bá wí. Èmi ní kẹ́ máa wá jókòó sórí show, kẹ́ máa sọ pé obìnrin kan wà lórí show, gbogbo wa la mọ̀, àní dárúkọ ẹ̀, gbogbo show ẹ̀ tí ò bá ti dárúkọ èèyàn kó máa forí gbálẹ̀, kò tí ì ṣe show. Àwọn kan á tún bọ́ síta wọ́n ní àwọn ní o, àwọn bíi mẹ́ta, àwọn ni wọ́n dá show yìí, àwọn Yorùbá Nation yìí, àwọn ni wọ́n dálẹ̀. Èní sì tẹ́nibọ́dì bá fẹ́ wá ṣe show, tó bá ń wá viewers, tó bá ti dárúkọ, tó bá ti ṣe show Yorùbá, wọ́n aré kìnnìkan, wọ́n bú àgbàlagbà, àwọn ò lè bú àgbàlagbà. Mo dẹ̀ ń sọ lójoojúmọ́ wípé àgbàlagbà wo ni mo bú? Àgbà wo ni mo dárúkọ tí mo bú? Tọ́rọ yìí pé lójú òun mo bú oní tí ò mọ̀ yìí pé ọ̀gídì ọ̀rọ̀ undiluted one ni mò ń bá wọn sọ. Ìwọ tó dẹ̀ lè sọdún àwọn ọ̀rọ̀ wọ̀nyí, ìwọ tó tí ì jẹ dòdò tí ẹnu ẹ̀ yìí gbòdodo ni. Ìwọ tí ò dúró de ọwọ́ ènìyàn torí owó, connection àbí ipò, ọ̀rọ̀ á dá lẹ́nu ẹ̀. Mo ti sọ mi kó jẹ́, mo ní gbogbo wa tá à ń sọ̀rọ̀ yìí, ìdí tí oníkálùkù ṣe ń ṣe, oníkálùkù ló mọ̀ nítorí pé òkùnkùn ò lè kùn kó níkùn má mọ̀ kùn. Kó nínú má mọ̀nú. Ọ̀dọ̀ mi báyìí ni kùn wà. Mo mọ̀ bóyá ebi ń pa mí àbí mo yó. Ẹ wò ó, èmi ò bá tẹ̀nìyàn wá sórí social media, mo máa ń là o. Mo ní mi ìwá ṣe competition, mi ìdẹ̀dẹ̀yàn kankan lọ́wọ́. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀ẹ̀mẹ́ta péré láàrin ọ̀sẹ̀ lèmi ń ṣe show mi, only on emergency like today. Ẹlòmíì jáde ní ẹ̀mẹ́rin, ẹ̀márùn, ẹ̀mẹ́fà ní èdè wà láì ìrọ̀rùn ni fún ẹni oníkálukú. Bí anybody bá ṣe ń ṣe ilé ayé ẹ̀wà lẹ́ẹ̀kọ́ dẹ̀kàn mí o. Sọfà tó bá ti wà òkè, ayé tèmi ni mo ní láti take care, ayé ọkọ mi àti tọmọ mi. Ta ni mí láti máa challenge èèyàn kan pé o ṣe ń ṣe show lẹ́yìn kíní kan, bó bá ṣe wọ́n ẹni o ṣe show ẹ. Ẹ̀dẹ̀ fàyè gbà mí, ẹ̀yin abiyamọ ayé ibo lẹ́wà, ẹ̀yin ìyá mi bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, abiyamọ tí ń pọnmọ tẹ́sẹ̀ wọn ò kí ń wọlẹ̀. Ẹ dìde fún dára, gbogbo orí, gbogbo ọkàn, gbogbo ẹni tá a bí nínú obìnrin, a fi abẹ gbé jáde nínú obìnrin àbátilẹ̀ ṣọ́ bí ìgbẹ́ni. Ó fi ẹ̀yìn tí ògiri ní, ó ká ẹsẹ̀ rọ ní. Ó jókòó sórí odó ni àbó gbèsè lórí odó, àbórí òkìtì ọ̀gán, àbórí igbá. Àṣẹ ló fi sẹ́nu ní àbí ó sí ahọ́n. Ohunkóhun tó bá ń kó gbé mi àbí ètò ìforí balẹ̀ fún. Tó o bá ti torí tèmi pété ìkàákà ẹ, gbogbo nǹkan tó bá sọ nítorí ìpín mi, a máa jẹ́ tiẹ̀ àdàbí kan ni. Tí mo bá jókòó lọ́jọ́ kan tí mo bá robi sí anybody. Ṣùgbọ́n tí mi bá ti robi sí yín, ẹ wò inú mi dùn, ayọ̀ mi kún. Ẹ̀rù èèyàn kankan ò bà mí. Nítorí wípé mo ti gbé Jésù mi, ẹ̀jẹ̀ Jésù ti san ìgbèsè mi. A ti kan Jésù mágbélébù, a ti kan ìbànújẹ́ àti ikú òjijì mi. Ìpọ́njú ìṣọ́ ìyà mi a ti kàn án mọ́ Jésù mágbélébù. Jésù má ti jíǹde. Ó jíǹde, that means pé gbogbo ayé mi ó ti kú sórí igi àgbélébù ìgòrò ni. Jésù ti jíǹde, ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú. Ó gbé ikú mi ní ìṣẹ́gun. Kí ló tún kù? Ẹ̀rù ènìyàn ò bà mí. Kí ló dé tí mo mọ Ọlọ́run? Nígbà tí mo ti mọ Ọlọ́run, kí ló dé tí mo tún máa bẹ̀rù ènìyàn? Solomon Kọ́lá Adégbọlá,
ẹ ṣé gan ni màá ka wọ́n ní kí má máa ka message. I think màá máa ka nísìnyí. You kept mute when that guy from Brazil called on your show and cursing Mama Erelu. You should have caught him. Ṣé ti rí báyìí ara nǹkan tá à ń sọ nìyẹn. Ara nǹkan tá à ń wí nìyẹn. Màmá mi Erelu, èmi àti yín ti sọ̀rọ̀ dànù lénìí. Ẹ̀yin tẹ́ ẹ máa kọ́ ti ọ̀rọ̀, tẹ́ ẹ máa ń pe kiri láti da ojú ọ̀rọ̀ rú, láti tó jẹ́ wípé ìtìyín ẹ̀yin ò kì í sí nídìí nǹkan re, ìdí ìbàjẹ́ kí gbogbo ẹ̀ máa rú kùchùkùchùkùchù. Ẹ̀yin tí ẹ fẹ́ gbógun ti ọ̀rọ̀ Yorùbá nation yìí tẹ́ ẹ fẹ́ kó ní orí, tẹ́ ẹ fẹ́ fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò, tẹ́ ẹ fẹ́ divert wa kúrò ní nǹkan tá à ń ṣe. Ẹ kú tiyín. Màá kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú tiyín. Ẹ wò ó, ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín o. Ìgbẹ́ isi tiyín ni kò lè dènà dọ́wọ́ ti dára o. Wàláì tàláì, bẹ́ẹ̀ pọ́gún, bẹ́ẹ̀ pọ́gbọ̀n, bẹ́ẹ̀ pé mílíọ̀n, kẹ́ pé bílíọ̀n, kẹ́ pé tírílíọ̀n, wàláì àgọ́ tèmi dára ó máa dé yín bíríkótó. Èmi ò bẹ̀rù yín. Mo ní Jésù lólúwa, ẹni tó bá ní olúwa tó dúró lórí Kristi àpáta ilẹ̀ mìíràn kèké yanrìn ni kì í bẹ̀rù ènìyàn. Kí ni ènìyàn lè ṣe fún mi? Pátápárá ẹ̀ tí Ọlọ́run bá yọ̀ǹda ẹ̀ ní á ní kẹ́ pa mí. Ẹ wò ẹ lè pa mí, ara lẹ lè pa, ẹ lè pọkàn. Ègbé ni fún ẹni tó pa ara tí kò lè pa ọkàn. Kí ló dé tí gbogbo yín wá dìmọ̀ tẹ̀lé mi lórí? Kí ló dé tó jẹ́ pé lórí show many people bẹ́ẹ̀ bá jókòó ní méjì mẹ́ta ní UK ọ̀rọ̀ dára ní dára ń bú àgbàlagbà, àwa ò lè bú àgbàlagbà ń ti wá, àwa fẹ́ dàgbà. Èmi á dàgbà máa ju ìyá àti bàbá mi lọ nínú ayé nítorí pé Jésù ti kú fún mi. Gbogbo ipá agbára òkùnkùn kò lè ní ipá nínú ayé mi. Bó bá wo ẹnikẹ́ni kó bú àgbàlagbà, bó bá wo ẹnikẹ́ni kó má gbàgbàlagbà. Ẹ̀yin èèyàn mi, ṣọ́ọ̀tà ṣe ní ọjọ́ Sunday. Èèyàn kan pè ó lóhun Ọlá. I really don't know who Ola is, and I'm not ready to know. Mi ìfẹ́ wà láláyé mi, ẹ má divert mi. Ẹ wá ṣe kí ni? Mo mọ̀ yí pé ẹ̀yin èèyàn ẹgbẹ́ omi nípa lórí ọ̀rọ̀ ká lè máa lọ bí tá ń lọ. Ọlá tó pè wọlé sórí show mi lọ́jọ́ yẹn, àjọṣepọ̀ àwọn ènìyàn kan ní iṣẹ́ tí wọ́n gbé dìde kó wá ṣe lórí show mi lọ́jọ́ yẹn, òun ló dẹ̀ wá ṣe. Àbí kò yé yín? Ní ọjọ́ yẹn nígbà tó pè, bó ṣe bá mi sọ̀rọ̀ lórí phone, èmi kàn farabalẹ̀ fún ẹni arrogantly, but I still don't care because mi ìmèyàn tó wà lórí show. Ìfẹ́ mi ló ní tó ṣe wá sórí show mi, àkàìmọye show dànùdànù. Ó wá pè lọ́jọ́ náà, ó bẹ̀rẹ̀ confusion. Ọlé mi mo wá níjọ́ Friday, mo ní kó má sanwó sí GoFundMe. Mo tún wá dé lọ́jọ́ Sunday, mo ní GoFundMe kan wà tẹ́lẹ̀ sanwó sí. Ó ní mo dẹ̀ sọ fẹ́ nìyẹn pé padà lọ sí orí show ọjọ́ Friday. Mo ní nísìnyí o, ní tèmi ni mo sọ lórí platform mi. Ìdí tí mo dẹ̀ ṣe sọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pè mí pé Sister Dara, ẹ mú GoFundMe wá, ẹ mú àkáǹtì sílẹ̀ tán máa dáwó sí. Àwọn kan dẹ̀ ń pè pé situation báyìí ó ń lọ lórí social media gàgà ní ìlú UK. Situation gbogbo àkáǹtì oríṣiríṣi tí wọ́n ṣí, wọ́n dẹ̀ ń send ẹ̀ sí mi, wọ́n send oríṣiríṣi kíní ń lọ. Mo dẹ̀ ní níbi tá a bá dé yìí, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa sọ kíní ìdòwò, ọ̀rọ̀ tá wà ńlẹ̀ ọ̀rọ̀ ẹ̀mí ènìyàn là ń sọ o, àgàgà àwọn ọmọ kéékèèké tí wọn ò lè sọ̀rọ̀, àwọn tèmi ń dìde tí mò ń sọ̀rọ̀ fún, àwọn tó jẹ́ pé wọ́n tilẹ̀ ti dàgbà gan pàápàá, ṣùgbọ́n tó bá fún wọn ní áńdì yìí, wọn ò mọ bó ti máa tẹ̀ ń bẹ̀ wọ́n á sórí ẹ̀kọ́ odò débi tó máa sọ pé social media kan wà níbì kankan. Bẹ́ẹ̀ ìyà ń jẹ wọ́n, àtàlátà ìyà ń jẹ wọ́n, wọn ò rẹ́ni kégbàjarè fún. Àwọn tí èmi ń stand fún nìyẹn. Àbí kò yé wa báyìí? Ẹ jẹ́ mọ̀ ẹ̀yin ènìyàn mi lọ́jọ́ yẹn nígbà tí mo máa ṣe show yẹn, mo ní àwọn GoFundMe wọ̀nyí èmi ò mọ̀ sí lọ títí torí èmi ò fẹ́ nǹkan ìdẹ̀tí tó ní jẹ́ kémi lẹ́nu ọ̀rọ̀ níbikíbi tí n bá wà. Mo ní mi tí rí àrídájú àwọn GoFundMe kọ̀ọ̀kan fún àǹfààní àwọn tí wọ́n pè mí ní mẹ́sàn-án mẹ́wàá tó fẹ́ gba àkáǹtì tó máa donate owó sí. Mo ní èmi advice yẹn ẹ má tí sanwó kankan fún bí kankan. Èyí tí èmi tí mo bá rí àrídájú ẹ̀ tí mo mọ̀ pé lọ́jọ́ iwájú mo lè àkáǹtì fún, tí mo bá ti rí tí mo dẹ̀ rí àrítàn, màá gbé wá, màá sọ pé àkáǹtì báyìí ẹ sanwó sí. Mo dẹ̀ sọ lọ́jọ́ yẹn, mo ní àkáǹtì yìí I am one of the committee tán fi síbẹ̀ tó jẹ́ sí wípé bí owó ṣe ń wọlé bó ṣe ń jáde, èmi fún alára mi màá gbé màá ṣàlàyé ẹ̀ rí. Mo ní yẹn méjì ló wà, ìkejì mi tí ìrárídájú ìyẹn tán. Lóòótọ́ Erelu wọ́n pè mí, wọ́n dẹ̀ sọ wípé GoFundMe the second one yẹn wípé àwọn wà lára ẹ̀ nǹkan ọ̀kan bọ̀ mí tí ìrí àrídájú ẹ̀. Èyí tí mo ti wá jẹ́ kọmitì lára wọn mo rí.
mi ń parọ́, nǹkan tó bá rí ni máa rí ni máa sọ. Mo dẹ̀ sọ bẹ́ẹ̀, ọkùnrin yẹn dẹ̀ fẹ́ máa gbógun tì mí lọ́jọ́ náà lórí show yẹn wípé mo fẹ́ máa dààmú àwọn èèyàn. Àwọn kan ó dẹ̀ ní pé tèmi bá sọ pé mi ì mọ òun, kí n lọ bèrè lọ́wọ́ brọ́dà mi Koiki Media, kí n bèrè lọ́wọ́ David Hamilton, kí n bèrè lọ́wọ́ Ere ló dá ìka gbogbo wọn lọ pé gbogbo wọn lè sọ pé wọn mọ̀. Definitely I am the only one tí mi ì mọ̀ ẹ́. Torí bẹ́ẹ̀ ṣe ń wò mí mi kọjá àyè mi. Mo lọ́kọ ńlé, mo lọ́mọ, mo láwọn family, mo ní a lot of people tí wọ́n rí mi as a mentor. Mo dẹ̀ ní àwọn ìyá àti bàbá, wọ́n lè má lè tó bí mi lọ́mọ, ṣùgbọ́n tí mo rí wọn tó wà ní father figure and mother figure sí mi, tó bá sọ pé Dara ó ti tó bẹ́ẹ̀ yóò tó náà nìyẹn. So ìgbà tó dẹ̀ fẹ́ máa di pé wàhálà fẹ́ máa ṣẹlẹ̀ láàrin yẹn, kíá ẹ wò iPad rèé, mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pé màmá mi Erelu, mo pè fún yẹn rí láti ẹ̀ mọ̀ wípé àwọn gan wà lórí show lọ́jọ́ yẹn. Later wọ́n dẹ̀ wá padà pé mo dẹ̀ gbé wọn sí speaker pé màámi o ṣeun, ṣùgbọ́n ní ọjọ́ yẹn ṣe mọ̀ yí pé wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti kọ́kọ́ pe Erelu ní ọjọ́ tí mo ṣe lọ́jọ́ Friday tán ní pé Erelu o ẹ wá o, ọmọ yẹn ó dárúkọ obìnrin kan láàrin wọn. Definitely ìwọ ló ń bá wí, ìwọ nìkan ló obìnrin tó wà ń bẹ̀ nǹkankan. Mi mà dárúkọ Erelu o. Tí mo bá dárúkọ obìnrin ṣé Erelu nìkan lóbìnrin tó wà láyé ni tẹ́ fẹ́ dalé ayé rú, tẹ́ fẹ́ balé ayé jẹ́? Ṣé iṣẹ́ ni òkun yín lọ́wọ́ ni? Kó tó di pé show yẹn lọ lọ́jọ́ yẹn ṣe mọ̀ pé mo yànnàná ọ̀rọ̀ Erelu lọ́jọ́ yẹn. Kódà mo kí wọn, mo ní ìyá mi ni Erelu. Ẹ má ròyìn pé ìyá social media ni. Ẹ̀jẹ̀ tó ràn ní ara Erelu ló ràn lára mi, mi ìdẹ̀ fi ṣeré. Kò ṣe pé mo fi ń ṣe kinní kan. Ẹ̀jẹ̀ kan náà ló wà lára wa. Bẹ́ẹ̀ ni. Ibi tí mo ti kí wọn, tí mo ti dúpẹ́ lọ́wọ́ wọn, tí mo ti fìfẹ́ hàn sí wọn. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ará UK wọn mà kọ́ọ̀tì ibẹ̀ o, kán máa lọ post ẹ̀ sọ́dọ̀ Erelu lórí WhatsApp o. Ṣùgbọ́n wọ́n ní Mr. Ọláyìí tó dá gbogbo wàhálà ilẹ̀ báyìí sẹ́yìn. Wọ́n nígbà tó ń ṣépè wípé mo gbọ́ mi ìsọ̀rọ̀, mi ìdẹ̀kọ́ṣọ̀n ẹ̀. Àárín yẹn làwọn èèyàn wá court. Wọ́n wá jù sí Erelu, ibi tí mo ti ń kí Erelu ní 9 méje 10, níbi tí mo ti sọ pé ìyá Dara, níbi tí mo ti sọ pé ọmọ ẹlẹ́kọ̀ọ́lé ọ̀báláyé aṣọ, Erelu àbíyè, I love you die, I cannot stop loving you. Ẹ̀yin èèyàn mi, wọn ò mà ṣe kí ni, wọn ò mà kọ́ọ̀tì ibẹ̀ o, wọn ò mà fi ránṣẹ́ sí Erelu o. Ibi tí Mr. Ọlá ti wá sórí show oníṣò tó jẹ́ pé àwọn náà, nígbà táwọn náà máa lọ sórí show oníṣò tó jẹ́ pé ìpìlẹ̀ lọ ṣe ń bẹ̀. Tẹ́ ẹ wá mú èpè tẹ́ṣẹ́, àárín yẹn òun ni wọ́n court tí wọ́n fi ránṣẹ́ sí ìyá mi Erelu. Ìyá mi Erelu mo sọ fún yín lénìí, gbogbo kómìdèkómì ẹ má tẹ̀rẹ̀ dẹ̀dì lórí show mi, ṣé mọ̀ pé ẹ má tẹ̀rẹ̀ dẹ̀dì lórí show mi. Ìyá mi Erelu mo sọ lẹ́yìn, mo sọ èmi àti ìjọ sọ lórí show, ẹ bọ́kọ mi náà sọ̀rọ̀ náà lénìí. Mo dẹ̀ tún ti wá sọ lénìí nísìnyí wípé mama Erelu ṣé rí ká ẹ wà ní orí show láti àárọ̀ di alẹ́, ká ẹ ṣe continuously, kó jẹ́ fún èmi Dara, ká ẹ máa kì mí, ká ẹ bú àtìrandíran wa, ká ẹ bú ìyá tó ṣu mí, ká ẹ bú orí mi títí dé ìdí mi. Ọlọ́run bá ń gbọ́ wọn abú yín. Ẹ̀yin lẹ lè bú mi nítorí wípé tí ọmọdé bá ṣe àgbà, ọmọdé ló máa bẹ àgbà. Bí àgbà bá ṣe ọmọdé, ọmọdé náà ni ó bẹ̀. Mo ní wọ́n kọ́ mi, mo gbẹ́kọ̀ọ́, mo tútù ra mi kọ́. Màmá mi Erelu kò kí sọ̀rọ̀ ìbàjẹ́, kò ṣe pé bí àmọ́ ń wá lórí show mo ń sọ. Ìgbà tí mo tún sọ ọ̀rọ̀ yìí, àwọn kan tún ṣì ń pe màmá mi Erelu, wọ́n sọ fún wọn pé irọ́ ni Dara ń pa. Ó fi ọ̀rọ̀ gún yín létí ni, ó fi ọ̀rọ̀ gún yín lára ni, kí lẹ fẹ́ gbà nínú wàhálà. Mo ti máa ń sọ pé ẹ má sọ kíní yìí di Facebook fracas. Ẹ jẹ́ ká ṣàánú àwọn ọmọ wọ̀nyí tó wà ní Nàìjíríà. Nǹkan ẹlẹ́gẹ́ta gbé dání yìí ó lágbára ju nǹkan tẹ́ fẹ́ fi ṣe yìí lọ. Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ká fọwọ́sowọ́pọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa ká dá ìtọ́jọ́ sí ojú kan, ká tọ́ síbẹ̀ kí kíní yìí kó hó kùṣùkùṣùkùṣù. Òṣùṣù ọwọ́ wa kò ṣeé ṣe. Ṣùgbọ́n tá a bá ti ń gbọ́, wọ́n ní, wọ́n pé, wọ́n wí, wọ́n sọ. Ẹnìkan pòwe, ẹ mọ̀ pé ẹ̀yin ló ń bá wí ni. Ẹnìkan sọ̀rọ̀, ẹ mọ̀ pé Dara ẹ̀yin ló ń bá wí ni. Ẹ̀yin tẹ́ ń sọ káàkiri lórí show yín pé Dara ó ti máa bú àgbàlagbà, ó máa blast àwọn èèyàn. Mo ní kẹ́ẹ̀fẹ́ mi àtàwọn àgbàlagbà tí mò ń mò ń bú, mo ní ẹ fi wálẹ̀ yọ̀ǹda wá. Àwọn àgbàlagbà tẹ́yìn sọ ìkòsílẹ̀ tí ò kí ń wo show mi nínú wọn.
tí wọ́n bá mọ̀ pé nǹkan tí mò ń sọ nípa àwọn irọ́ ni mo pa àbí wọ́n fẹ́ pè mí wọ́n mọ bó ṣe máa gẹ́ẹ̀tì mi èwo wà ti yín nǹkan tẹ́ gbé dání oníkẹ́ ẹranjú mọ́ oníkẹ́ ẹ̀kọjú mọ́ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé ẹnìkan ò lè lo ilé ayé gbó àwọn kan ti wà ń bẹ̀ lánàá wọ́n ṣe tiwọn tí ẹlòmíì bá tún wà ń bẹ̀ lénìí ẹ fàyè gbà ẹ má jẹ́ abínú orí ọlọ́run ní pín bó ti wọ ọlọ́run ní ṣọlá ẹnìkan ò kì í jẹ́ kílẹ̀ fẹ́ èmi náà àtúnṣe tèmi tó bá tún yẹ ẹlòmíì àtún take over bí ilé ayé ṣe rí nìyẹn èmi fàyè gbàyàn ẹ má wàá pa ọwọ́ pọ̀ kẹrò pẹ́ fẹ́ ni mí lára ẹ lè ní mí lára o wàlẹ́ bílíọ̀nù ẹ lè gbé mi sáré wàlẹ́ mi ò ń bẹ̀rù ènìyàn ọlọ́run torí pé ara ló lè pa ò lè pẹ́ mi ibi tí ọlọ́run ní mo máa débẹ̀ ẹ pé bíríkótó ẹ pé bíríkótó gbogbo mítì tẹ́ ẹ ṣe tó jẹ́ pé dáradára ẹ kìkì ebú ni kìnnìkan ẹ fi mí lọ́rùn sílẹ̀ ẹ ṣọ́gbà yín níbi tá a wá bá dé mo wá rọ gbogbo èèyàn tó wà lórí iṣẹ́ ìyàtẹ̀yìn tẹ́ ẹ máa gbọ́ létà anything tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ à ń dáwó Odùduwà àbí à ń ṣe gúrùpù à ń fọ́ọ̀mù gúrùpù kan ní àbí à ń ṣe kinní kan láti èní lọ mo bẹ̀ everybody ẹ má fi lọ̀ mí mọ́ ẹ má ṣì mí lọ́nà iṣẹ́ tọ́lọ́run gbélé mi lọ́wọ́ nǹkan tọ́lọ́run ní kí n wá ṣe òun ni mo fẹ́ kọjú mọ́ láti èní lọ mo bẹ̀ everybody ẹjọ́ tó bá ní nǹkan míì mẹ́sẹ̀gì information tó wà important ẹjọ́ ẹ máa send ẹ̀ sí mi ẹ̀dẹ̀ lè pè mí lé lórí ṣùgbọ́n láti èní lọ mo bẹ̀ everybody èèyàn kan ṣe show ó dárúkọ mi ni o kò dárúkọ mi ó sọ àbí wọ́n sọ̀rọ̀ mi pé kìnnìkan àbí wọ́n sọ̀rọ̀ GoFundMe ni àbí wọ́n sọ̀rọ̀ group kan ni láti èní lọ mo yọ ọwọ́ mi nínú ẹ̀ mo yọ ẹsẹ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ìjàngbara Yorùbá ẹ̀ mo dúró lórí Kristi àpáta ilẹ̀ mìíràn kìkì yanrìn ní àjọ máa rẹ́yìn ẹ̀ ni torí èmi ò nígbà kí ìran mi kó di ìran ẹrú nínú ayé ìgbà tó lọ́rùn òdẹ̀ wá pín mi sí ìran méjì nǹkan wọ́n ní ọmọ ẹni ò ń ṣèdídẹ̀ bẹ̀bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì tẹ́ni ní tẹ́ni wọ́n ní Yorùbá ẹ̀ẹ́dá púpọ̀ nínú wa dẹ̀ ń hùwà ìdá ṣùgbọ́n mo padà gbà yín bẹ́ẹ̀ mi ìríbi tìyín sí wọ́n ní bẹ́ẹ̀ ṣe rí ní ìgbà kan àwọn kan mo ní bẹ́ẹ̀ ni kò sí wàhálà wọ́n ṣe fẹ́mi náà bọ̀ síbẹ̀síbẹ̀ mo ní mo nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ mo gbà yín bẹ́ẹ̀ torí pé wọ́n ti kọ́ wá papọ̀ ìran ti pa wá pọ̀ ẹ̀jẹ̀ ti pa wá pọ̀ omi ti pa wá pọ̀ gbogbo ẹ̀ ló pa wá pọ̀ tí mo wá ríbi tìyín sí ni mi ríbi tìyín sí ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká yé da àwọn ẹ má jẹ́ ká da àwọn èèyàn tí wọ́n gbọ́kànlé wa lórí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ká já wọn kulẹ̀ ẹ má jẹ́ ká dójú tì wọ́n mo bẹ̀ yín ẹ̀yin bàbá mi ni ẹ̀yin ìyá mi gbogbo wa tá jọ sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ màmá mi Erelú mo ní bẹ́ẹ̀ bá bú mi láti ìsìn títí dé ìgbẹ̀yìn ayé mi wàláhì Ọlọ́run ni mo fi ṣẹlẹ́rìí èébú yín ò sí lẹ́nu mi nǹkan yókò tí mo kàn fẹ́ sọ fún yín ni màmá mi ẹ má jẹ́ ó gbé yín kọlù yan hàn lè gbé yín kọlù mi láyé sábàdà màmá mi Erelú mo gbà wípé mi ní atótónu kankan Mr. Ọláyẹn ó pè sórí show wàláhì Ọlọ́run tí mo sì láyé mi mo fi ṣẹlẹ́rìí mi gbọ́ wípé ó ṣe èpè torí mo ń wo kíní tẹ́ bá rí mi lọ́jọ́ náà mo kàn rí mọ́lẹ̀ ni àbí kí n máa ka kíní mo ń wà nǹkan ni mi gbọ́ ṣùgbọ́n tẹ́ bá ní pé mo gbọ́ mi ìkọ́ṣàn ẹ̀ mo gbà wípé àṣìṣe mi ni màá mi Erelú àṣìṣe mi ni ẹ má bínú ẹ fi yá mi ẹ ro tìkúnlẹ̀ àbí ìyá mọ́mọ́ dára ìyá dára màlẹ́jẹ̀ ẹ rí bí ti dára sí o ìyá mi Erelú Àbíkẹ́ communication Erelú Àbíyè abiyamọ kì í bínú tán o ẹ fọwọ́ wọnú kẹ́ ẹ jèbù rẹ̀ awo olùgbẹ̀bẹ̀ ẹ má bínú tán o ẹ má jẹ́ kí àwọn ènìyàn kan gbé yín kọlu àwọn èèyàn o iyì yín pọ̀ gan ni màámi o èmi ò lè bú yín mi ìbú yín o gbogbo bó ṣe náà wá sórí iṣẹ́ mi tó ń dọdẹ yín pé irọ́ ni tí mo bá sọ hó tí mo bá sọ àwọn Erelú ni mò ń bá wí àwọn ni mò ń sọ̀rọ̀ sí kí ló dé kí náà gbà lọ́wọ́ mi tí máa sọ̀rọ̀ sí wọn àwọn àgbààgbà tí gbogbo yín dẹ̀ ń sọ pé mò ń bú àgbàlagbà ṣẹ́yìn ò mọ̀ nǹkan tó ń pè léèbú ni wọ́n ṣépè fún yàn èébú nìyẹn tí mo bá sọ pé àwọn bàbá mi kábíyèsí èmi ń pè àkíyèsí wọn sí nǹkan tó yẹ kán ṣe tí wọn ò ṣe ní tí mo bá dẹ̀ máa ṣépè fún àwọn ènìyàn mo máa ń là á mo á sọ pé àwọn ọ̀bàyéjẹ́ àwọn ọmọ àlè àárín wa àwọn agbẹ̀yìn bẹ́bọjẹ́ tí wọ́n fẹ́ kí ìran Yorùbá kó gbérí láyé àwọn ni mo máa ń ṣépè fún mi ì ṣépè ọ̀rọ̀ UK gan tí mo máa ń sọ ẹ máa rí pé every time ni mo máa ń praise àwọn èèyàn mi ní UK pé UK àti US ẹ̀yin lẹ gbé ọ̀rọ̀ yìí sórí jù ṣùgbọ́n mo wá bẹ̀ yín àgàgà ní UK ẹ̀yin bàbá mi àti ìyá mi ní UK ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí kinní kó sọ wá lẹ́nu o ayé ń wò wá o
àwa máa ládìde tá pariwo síta pé ẹ̀yin yọ̀ràn Yorùbá jẹ́ àdìde ká fi ìmọ̀ ṣọ̀kan. Ṣé ẹ̀yin ò mọ̀ pé ìmọ̀ yẹn ní láti ṣọ̀kan láàrin àwa gangan ni káwọn ènìyàn tó believe wa. Èmi ò hate anybody di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo fi ayé mi ṣe ẹlẹ́rìí, mo fi ọjọ́ àti sùn àtọjọ́ tí ìyá mi bí mi mo fi ṣe ẹlẹ́rìí. Mi ìbínú sí yín kankan, kí ni mo fẹ́ bínú sí yín fún? Mi ìtọ́ láti bínú sí yín. Gbogbo yín pátápátá Almaroof, bàbá ààrẹ Almaroof ní US ìfà ṣọ́ yín kú orí kíní mi. Ipe àwọn èèyàn pè mí ní mẹ́sàn-án mẹ́wàá ni Almaroof ó ṣe ṣó fún yín, wọ́n ṣe gbá kan wọ́n ní gbogbo èèyàn tẹ́ ẹ bá tí bú àwọn èèyàn ká ẹ bú àwọn èèyàn ẹ̀ tí rí ṣòṣe kódà ìgbà tó jẹ́ sinmi mo kúkú pè yín lórí WhatsApp, mo tiẹ̀ tún fi mẹ́sẹ̀jì sílẹ̀ gbọ́ngbà tẹ́ ìgbé kọ́ọ̀lù mi pé bàbá tẹ́ ẹ bá rí àyè ẹ pè mí o, mo fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. Bí mo ṣe sọ síbẹ̀ nìyẹn. Mi ìdẹ̀ lè máa pe everybody kiri ẹ jọ̀ọ́, ẹ kàn fi ẹ̀yìn mi nù. Ìyìn mi nù, ẹ kàn dá sí mi lára pọ́mọdé ló ń ṣe mí, mi ìmọ̀ nǹkan tí mò ń ṣe, ẹ kàn gbójú lọ́rọ̀ mi. Ẹ kàn yìn mí nù, ẹ kàn fi àyè kékeré gbà mí kí n fi ṣe nǹkan tó yẹ kí n ṣe. Kẹ má divert mi sí nǹkan mi. Èmi dẹ̀ máa bẹ gbogbo wa lórúkọ Jésù. Nǹkan tá gbé dání yìí kò máa ń ṣọ̀rọ̀ kékeré. Ẹ̀mí èèyàn mà la gbé dání. Ẹ̀mí àwọn èèyàn wa Yorùbá ilẹ̀ Yorùbá ní Nàìjíríà mà la gbé dání. Kò máa ń ṣe nǹkan tá fi ń ta káìtì. Kò máa ń ṣe Facebook fracasi. Ọ̀rọ̀ tá à ń sọ yogún mà ti dé ilẹ̀ Nàìjíríà. Nàìjíríà mà ti ń go serious situation tó wà Nàìjíríà ó mà ti critical jù nǹkan tá à ń ṣe yìí. Mo mà bẹ̀ yín màmá mi Erelu ní ìgbà mo sọ ní ọjọ́ náà àwọn tó wá kọ́ọ̀tì ibi tó ti ṣépè fún yín tí wọ́n rántí kọ́ọ̀tì ibi tí mo ti sọ pé ìyá mi Erelu ní ìgbà tí ajá yín ń jẹ lé ìgbẹ́ náà bọ irú èmi yìí wà wọn kọ́ọ̀tì ẹ̀ fún yín o. Ṣé ti rí pé wọ́n fẹ́ bà yín inú jẹ́, wọ́n fẹ́ dì yín mọ́ mi ni. Bọ́n bá dì yín mọ́ mi wà láyé ń àfàyè gbà. Ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ àfàyè gbára wa. Ojú ẹ̀rùn táwọn yìí ó tẹ́ yẹ fún láì fapá gúnra wọn. Ẹ jọ̀ọ́ ni mo bẹ̀ yín. Erelu ìyá mi ilé ìyájú sí yín kí ni mo fẹ́ jẹ yó, mo dẹ̀ sọ lórí show mi mo ní kí ni máa jẹ yó nígbà tán dì mí tẹ́ fún òfun mi tẹ́ èdè òdì mí èmi abú yín. Mi ilé tàpá sọ́run mi ọ̀run mi lẹ jẹ́. Ẹbí kan náà ni wá, ẹ̀jẹ̀ kan náà ló ràn ní vẹ́ǹsì wà. Abẹ́yìn òwojú yìí dára ní kẹ́ lọ wojú Erelu ni. Erelu ẹ wo èmi àti yín ti rò pọ̀ ẹ níbi tẹ́ ẹ lọ ẹ lè dà mí nù ẹ lè yìn mí nù. Brọ́dà mi Koiki Media mo ríṣẹ́ takuntakun tí brọ́dà mi ń ṣe o. Ọ̀run á gbé orí yín ga jù bẹ́ẹ̀ lọ, ọ̀run á gbáyé yín ga. Ẹ kú àìsùn ẹ kú àìwo. Bàbá Lẹ́kìtì ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Bàbá Lẹ́kìtì wà nílùú Nàìjíríà, aya wọn wà ńbẹ̀, àwọn ọmọ wọn wà ńbẹ̀, wọ́n dẹ̀ ń gbójú jáde, wọ́n dẹ̀ ń ṣe takuntakun. Àwọn yẹn ń wú mi lórí burúkú. Kò sí ọjọ́ tó máa bọ́ sórí show ọ̀rọ̀ Yorùbá Nation yìí ni. Ẹ jẹ́ kí gbogbo wọn kẹ́kọ̀ọ́ kátara igi ọ̀pọ̀tọ́ wọn kẹ́kọ̀ọ́. Èyí tó wà nílẹ̀ ni ẹjẹ́ amúgbọ̀. Wọ́n ní àwọn Fúlàní wọ́n ti ń dì wá ni. Wọ́n ní àwọn kan wà Nàìjíríà wọ́n ti ń ṣe oògùn sí wa. Ẹ má jẹ́ àfààyè gbà wọ́n. Kò sí nǹkan tá à ń fà ńlẹ̀ tí ò ní parí, ó máa parí. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ajá, ẹ má jẹ́ aníkùn sínú síra wa. Mi wá sórí social media láti wá compete pẹ̀lú yín. Mi wá sórí social media láti wá gba àyè yín. Mi wá sórí social media láti wá bo ògo yín mọ́lẹ̀. Mi wá sórí social media láti wá kó fáǹsì yín lọ. Àtẹ̀yìn gbogbo yín pátápátá ẹ̀gbọ́n mi lẹ jẹ́. Bàbá mi ni yín, ìyá mi ni yín. Mo tò sí yín lẹ́yìn. Mo dẹ̀ sọ ní ọjọ́ yẹn náà ní láṣọ mi. Mo ní ọ̀gá mi báyìí ni gbogbo yín jẹ́ pátá láìkó ẹnìkan. Mo tò sẹ́yìn yín, mo dẹ̀ tẹríba. Mo tẹríba. Ẹ má bínú. Tó bá níbi tí Dára ti ṣẹ̀yìn. Tí mo bá sọ̀rọ̀ tọ́rọ̀ yẹn ò bá yé yín, ẹ lè pè mí after the show kẹ́ sọ máa ṣàlàyé nǹkan tí mo fẹ́ tí mo sọ ń bẹ̀ yẹn fún yín. Kò ń ṣe pé kẹ́ máa twist ẹ̀, kẹ́ fi máa dá ìjà lẹ̀. Ẹ má jẹ́ ajá, mo bẹ̀ yín ni. Ẹ má jẹ́ ajá. Ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú. Ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ ká fi kùlùkùn. Àwọn ọ̀tá ayé wa tí wọ́n fẹ́ sọ ìran wa di ìran ẹrú, àwọn ní ká ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbé wọn ṣubú. Ìmọ̀ burúkú tó náà fẹ́ jọ lórí wa, kó fẹ́ dà wá lédèrú ká má lè rójútu ara wa. Lénìí ẹ jẹ́ ká tì í bọlẹ̀. Ká ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbé padà níbi tá gbé sí. Mo ti máa sọ tí àwọn bàbá àgbàlagbà tí àti àwọn tá ní leader tí wọ́n bá ready mo dẹ̀ mọ̀ mo ti sọ fún yín pé wọ́n ready. Ẹ má jẹ́ káwa náà tún ṣe ti wà. Iṣẹ́ mà wá wájú wa tá máa ṣe. So nǹkan tí máa sọ lórí ọ̀rọ̀ yẹn nìyẹn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin ará UK I'm pleading.
ẹ jọ̀ọ́ ẹ yanjú gbogbo nǹkan tó wà ńlẹ̀ yìí, ẹ̀yin lẹ ń gbé sókè, ẹ má jẹ́ kó jẹ́ látọ̀dọ̀ yín náà ti máa jàn mọ́lẹ̀ o, torí pé tá bá porúkọ ajá a ó padà porúkọ ìsasùn tá a fi ṣe o. Ọba tó jẹ tìlú rójú orúkọ wọn ò ní parẹ́ o, èyí tìlú jẹ èyí tó jẹ tìlú dàrú kódà orúkọ ẹ̀ náà ò ní parẹ́. Gbogbo nǹkan tó ní kálukú wa tó bá wá ṣe àbẹ́yìn ọmọ páwọn kan wò wá bá a ṣe ń ṣe wọ́n dọkumẹ́ǹtì ẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ orí nǹkan rere kọ́ ní sọ nípa wa kán dẹ̀ rí kọ. Àánú Olúwa, ìmọ̀ Olúwa, oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi wá sílẹ̀, kò dẹ̀ ní dágbére fẹ́nìkan kan wa. I love you all brothers, I love you all my fathers, I love you all my sisters and my mothers. My beautiful Erelu, I can never ever mi lè yájú sí yín, kò ṣẹlẹ̀ ayé. Ẹ wò, ẹ bú mi, ẹ̀yin lẹ lè bú mi, èmi ò lè bú yín. Ṣé ti gbọ́ màámi? I love you. And really fún nǹkan tí máa yẹn ṣe lórí show lọ́jọ́ yẹn fún èpè yẹn tẹ́ ní pé kò possible àti gbogbo èèyàn tó ń sọ ẹ má bínú mi gbọ́ Ọlọ́run ẹ má bínú. Ẹ̀yin náà àwọn tó bá mọ̀ mí tó ti wo show mi tẹ́lẹ̀ wọ́n á mọ̀ pé mi kì í fàyè gba ìpè lórí show mi. Ẹ má bínú. Mi ní kò sí nǹkan tẹ́rẹ ló ṣe fún mi o. Wọ́n pa mí lọ́mọ o. Ìyá mi náà jẹ́ o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má forí wa gbára mọ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ìfẹ́ kó jọba. Ṣé ti gbọ́? Ẹ ṣeun. Ẹ̀yin èèyàn mi, ọ̀pọ̀lọpọ̀ àwọn YouTube mi ni wọ́n pè lánàá, wọ́n ní Sister Dare ní láti bọ́ síta ní ọwọ́ mi ló dí lánàá, mo ní màá ṣe fún wọn lénìí. Wọ́n ní ṣe ní Nigeria government náà dá àwọn military officers síta sí gbòòrò báyìí o. Wọ́n ní ọ̀sán gangan wọ́n àrásí wọn lójú títì. Wọ́n ní paríparí èyí tó ń ṣe lọ́sàn-án kò tilẹ̀ tó ilé tí wọ́n ń ṣe lóru. Wọ́n ní lóru tí ilẹ̀ bá ti ṣú báyìí pátápátá di òru. Wọ́n ní àwọn military officer yẹn wọ́n máa ń wọ inú ilé kankan lọ báyìí ni. Wọ́n náà máa lọ́nà àwọn ènìyàn mọ́nú ilé. Wọ́n á nà wọ́n lẹ́gba, wọ́n ṣe oríṣiríṣi fún wọn. Kódà wọ́n sọ débi pé wọ́n ń pa wọ́n gan, wọ́n á dẹ̀ gbé òkú wọn. Ẹ̀yin náà ṣe ìmọ̀ pé nísìnyìí ní kinní tó ṣẹlẹ̀ ní tógèètì lọ́jọ́ yẹn. À ń sọ pé àwọn èèyàn kú. Nigeria government Governor Sanwo-Olu wọ́n sọ pé irọ́ ni èèyàn kọ́kọ́ òkú kò sọ́mọ tó kú. Èmi kò sì ń sọ pé sẹ́ẹ̀ tí ò bá séèyàn tó kú, èyí tí wọ́n fi ìbọn fọ́ orí ẹ̀ tí à ń wo blogata ẹ̀ tá à ń wo ọpọlọ nílẹ̀ yẹn ń kọ́ ṣé kò ń ṣèyàn ni. Débi wípé Governor Sanwo-Olu wọ́n sọ wípé àwọn ti kọ́kọ́ sọ bóyá Governor Sanwo-Olu ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò máa létí kẹ́ni, ó máa ní agbára pẹ̀lú yín. Because àwa gan jókòó tì yín lórí ọ̀rọ̀ yìí, ẹ má ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. Ẹ ti gbàgbé pé gbogbo nǹkan tẹ́ ẹ sọ làwa ń gbọ́, àwa olúgbòhùn. Ẹ sọ pé ní àkọ́kọ́ nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ẹlẹ́yin ò mọ̀ kankan nípa ẹ̀. Bí military ṣe wá lọ́jọ́ yẹn ẹlẹ́yin ò mọ̀. Ó ti wá dé gẹ́ǹsì ẹ tún ti yí òun padà, ẹ tún sánsìn ẹlẹ́yin lẹ pé military, ẹlẹ́yin lẹ invite wọn wá, ṣùgbọ́n ẹ sọ pé kó pààyàn. Okay, definitely nǹkan tẹ́ fi lè invite military wá lọ́jọ́ yẹn, definitely ẹ mọ̀ nípa bó ṣe paná lọ́jọ́ yẹn. Ẹ mọ̀ bó ṣe paná. Dẹ̀ nígbà tí ẹ sọ wípé ẹ̀yin lẹ́yìn invite military, àbí ẹ ní kó pààyàn, but eventually wọ́n padà pààyàn. Ẹ wá jọ Governor Jídé Sanwó-Olú, ibo ni corpse òkú àwọn ọmọ tí wọ́n pa, aṣáfẹ́ rí wọn ṣáá ni. Bí ẹ bá gbé àwọn òkú yìí síta káàrí, àní dẹ̀yìn lẹ́yìn yín o. Báyé bá ń jẹ́yé tí ọ̀run jẹ́ ọ̀run, ó máa wà lórí ìtàn yín. Àtẹ̀randíran wọn jẹ́ kí sàníyà. Ẹ wo ẹ̀yin YouTube mi ní Nàìjíríà. Ẹ má bẹ̀rù, ẹ má ṣojo. Èmi ò ní ká dìde ká lọ jagun o gẹ́gẹ́ bí àwọn kan ṣe tí òye ilé ayé òye tẹ máa ń yí ọ̀rọ̀ mi. Èmi ò ever sọ lọ́jọ́ kan pé ẹ̀yin YouTube ẹ̀yin kan ẹ lọ jagun, mi ever sọ rí. Mo ní ogun ti wọ Nàìjíríà ni mo sọ. Mo ní ẹ̀yin ìran Yorùbá ẹ dìde, ẹ tètè ibikíbi tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ fi lè ro ara yín lágbára. Tó bá máa dé tí wàhálà bá máa já, wọ́n á bá yín lákọ bí ìbọn wọn kan ní máa pa wá bí chicken. Mo ní ẹ máa lọ ṣe nǹkan tí mo sọ nìyẹn, mi ẹ bá sọ pé ẹ bọ́ síta kẹ́ lọ jagun. Ṣé bí wọ́n tó bá wá dé tí àwọn ará bí tí wọ́n ti ní irinṣẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ńsìn tó ti plan ẹ̀ láti bí 20 ọdún sẹ́yìn táwa dé ń sùn tá à ń jí tó jẹ́ pé pàtí nìkan làwa máa ń plan. Ṣé kí tún máa sọ fún yín pé kẹ́ káwọ́ lọ́wọ́ ni kẹ́ má wọ́rì kán bọ̀ kò sí nǹkan tó máa ṣe yín tó bá ti dé ẹ̀yẹn ṣe báyìí kán fìbọn rọ kọ́kọ́ fi rọ ìfun yín jáde. Ṣé nǹkan tẹ́ ń fẹ́ kí n sọ nìyẹn? Mi ní sọ. Governor Jídé Sanwó-Olú, you are owing all Nigeria citizens. You are owing all Yoruba citizens. Ibi tí ẹ kó àwọn òkú ọmọ yẹn sí lọ́jọ́ yẹn a fẹ́ rí. Tó bá jẹ́ mọ́ṣúárì lẹ kó wọn lọ,
ẹ tètè gbé wa lọ síbi tí mọ́ṣúárì wà o. Àwọn panel tí wọ́n pe tán gbé dìde sí yín, ẹ yé wíra dáradára nígboro ẹnu yín, Gọ́vnà Sanwó-Olú. Ẹ sọ̀rọ̀ kí ọ̀rọ̀ kó ṣáká lẹ́nu yín. Ẹ má máa wé no mi ìfẹ́. Ipe kẹtẹ máa wá sọ wípé ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nípa bó ṣe paná lọ́jọ́ yẹn. Ẹ wò ó ti padà hàn sí gbogbo wa pé ẹ lọ́wọ́ sí Tinubu lọ́wọ́ sí. Ṣó possible kí ẹ̀yin tẹ́ ń wò mí kẹ́ ẹ nílé iṣẹ́ ọmọ Tinubu lọ́wọ́ sí ṣe yìí. Ẹ̀yin èèyàn mi ẹjá ti bí ìṣáná kíyèsí oògùn kẹ́ ẹ ní company o, kẹ́ ẹ dẹ̀ ní branch káàkiri o, kẹ́ ẹ máa ṣe nǹkan tó jẹ́ pé company yín you are the owner. Kí wọ́n fẹ́ wá ṣe nǹkan tó máa mú ìpalára bá company yẹn. Mo bẹ̀ yín ní ẹ̀yin èèyàn mi, ṣé wọn ò ní fi lọ̀ yín? Wọ́n á fi lọ̀ yín. Wọn kàn lè dédé lọ ṣe láì jẹ́ pé ẹni tó ní company ó mọ̀ sí, ó dẹ̀ sign, ó dẹ̀ fún wọn ní go ahead and do it. So ipe ẹ̀ṣẹ̀ wa bọ́ síta ẹ mọ̀ sí, ẹ sọ pé ẹ mọ̀ sí, agbọ́n fẹ́ agbọ́n ó ń fẹ́, oyin ń fẹ́, bẹ́ẹ̀ ojú olóko rí gbàǹdùgbàǹdù báyìí. Ẹ̀yin èmi gan gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò expect pé kí gbogbo yín yẹn Gọ́vnà Jídé Sanwó-Olú ọba Akíolú ní Lagos State ẹ mọ̀ sí torí pé ẹ̀yin gan lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀. Ẹ̀yin ọba Akíolú nígbà tí àwọn youth yẹn tó ti ń ṣe peaceful protest wọn jẹ́jẹ́ tí wọ́n jà tí wọ́n ta tó dẹ̀ ń lọ jẹ́jẹ́ bó ṣe yẹ kó ṣe lọ. Ẹ̀yin ọba Akíolú from the reliable source ẹ̀yin lẹ lọ invite àwọn police officer tẹ́ ẹ kọ́kọ́ lọ dá àárín wọn rú kó tó di wípé the next thing wọ́n switch off iná kú àwọn military kìíní wọ́n take over. Ṣé ẹ wá rò pé dìdìrín ní gbogbo èèyàn tó ń wò yẹn ni? Lẹ́yìn ìgbà tẹ́ ti ṣe meeting Gọ́vnà Jídé Sanwó-Olú tẹ́ bá rò pé àmọ́ bó ṣe ń lọ àmọ́ bó ṣe ń lọ iye tẹ́ ìgbà nínú owó ìní kẹ́ bọ́ síta tẹ́ fi ṣiṣẹ́ burúkú tẹ́ ṣe yẹn gbogbo ẹ̀ ló ti wà international community wọ́n ní gbogbo kìíní yẹn dání wọ́n ń wò yín gbogbo wa ń wò yín a fẹ́ wo ẹ̀sìn yín. Nígbà tẹ́ bá ti wá parọ́ ayé mọ́tò ọ̀run tán àwa gbé original jáde fún yín tí gbogbo ayé á rí ákúbi tẹ́ fẹ́ gbégbà. Nígbà tí àwọn youth bọ́ síta wọ́n ní protest wọn EndSARS ní gbogbo nǹkan tí àwọn youth béèrè èwo ní Nigeria government èwo lẹ ti execute náà èwo ní etí tẹ́ ti sọ pé ẹ ti gbọ́ ẹ ti gbà ẹ máa ṣe wípé kó stop protest yẹn. Mo wá challenge yín lẹ́ni ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ìran Yorùbá ẹbí wọn Gọ́vnà Jídé Sanwó-Olú àti president wa nínú gbogbo nǹkan tí àwọn youth yẹn sọ pé àwọn torí ẹ̀ ṣe protest èwo ni wọ́n ti ṣe nú ẹ̀. EndSARS tó torí ẹ̀ jáde tẹ waste life àwọn ọmọ yẹn tí ẹ̀san àti ẹ̀jẹ̀ ọmọ yẹn tó ń ké fún ẹ̀san wọ́n dẹ̀ máa gbà ní ẹ̀ ríbi sá sí. Ọlọ́run mi ní kí n sọ fún yín wọ́n ní kí gbogbo yín kẹ́ sá lọ sí òpin ayé níbi tẹ́ rò pé ojú òun Ọlọ́run ò tó. Ẹjọ́ ẹni tí òye ilé ayé bá yá mọ̀ pé kò síbi tí ojú Ọlọ́run mi ò tó nínú ayé wọ́n ní kẹ́ sá lọ bẹ̀ pé yóò wọn Ọlọ́run ò ní rí yín nítorí pé ilé ìtẹ́dá yìí ó ti pẹ́ tẹ́ ti ń ṣe ìkànlẹ̀ máa fi ṣàṣemọ èyí ó ti bu yín lọ́wọ́ ná. EndSARS làwọn ọmọ jáde fún mà EndSARS o wọn ò tí ì ṣe EndSARS pọ́jọ́ mẹ́ta ẹ ti sáré gbé SWAT jáde bẹ́ẹ̀ nípa ẹ ti plan ẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀. Ẹjọ́ kí ni SARS kí ni SWAT are they not the same thing? Kò ṣe the same thing ni the only thing tó kàn máa yàtọ̀ ńbẹ̀ ni orúkọ tẹ́ ẹ change àti uniform ó tán. Ṣùgbọ́n kí EndSARS yẹn kí ẹ tó bẹ̀rẹ̀ SWAT ẹ lè ṣe training fáwọn SWAT ń sìn àwọn military tẹ́ gbé jáde àwọn Boko Haram tẹ́ lè rehabilitate. Èmi ò rí ibi tí mi ìrírí nínú ayé nínú country tí àwọn terrorists tó ń pààyàn ẹni àò tí ọwọ́ wá bà wọ́n tí gọ́ọ̀mẹ̀ntì ìlú yẹn wá sọ wípé instead tó yẹ kán pa wọ́n dànù by sword torí pé ìwọ tó o bá fi dàpa ni wọ́n fi dàpa ẹni. Federal government láwọn ò ní pa wọ́n o àwọn tó jẹ́ pé wọ́n dẹ̀mí àwọn ọmọ kéékèèké légbodò ẹ mọ iye àwọn ọmọ Haúsá tí wọ́n abduct ní north lọ́hùn. Ẹ mọ bó ṣe balẹ̀ ayé wọn jẹ́ wọ́n pa ìtọ́ máa pa ìtọ́ fún lóyún at the age of 10 years wọ́n fún lóyún wọ́n balẹ̀ ayé wọn jẹ́ àwọn ayé àwọn ọmọ yẹn ò lójú. Àwọn yẹn wálẹ̀ capture wọn tó yẹ pé irú ìyà ikú burúkú ló yẹ ká fi pa wọ́n bọ̀ nítorí pé wọ́n ti jẹ́ ti ìran ọmọ darandaran ẹni ṣe lè máa kó wọn lọ sí rehabilitation. Àwọn yẹn lẹ tún wá padà kó uniform sí lọ́rùn àwọn lẹ wá dà sí gbòòrò nísìn ní south west ẹ ti lọ sí east nísìn ẹ ti bẹ̀rẹ̀ ẹ ti ń lọ pa wọ́n nílùú àwọn ọmọ yíbò ẹ ti ń pa wọ́n ní méje mẹ́jọ níṣẹ́ lẹ̀ ń wọlé tẹ̀ mú wọn tẹ̀ ń pa wọ́n ẹ ti ń ṣe tibẹ̀ ẹ ti ń wá sí south west ẹ ṣàṣọ ẹ̀yin ìran dánadáná ẹ ṣàṣọ pé dandan gbọ̀n àfi tẹ́ ẹ bá gba ilẹ̀ Nàìjíríà tó di ti yín tí gbogbo àwọn ọmọ ní nǹkan tá wá di ẹrú yín.
wọlé èèyàn àtiró jáde. Ta ni ò kàṣà ìmọ̀ pé egun àtiró tó wọlé ló padà di ènìyàn àtiró tó bọ́ síta. Wọ́n ní kọ́ ẹ̀ sáàsì ẹ̀yìn àràsì àwọn ọmọ yẹn torí ordinary ipad báwọn ọmọ yẹn bá mú ipad dání pé yẹ iná lọ wọ́n fẹ́ lọ ṣáàjì ẹ̀ dé sáàsì sí wọn yí pé bọ́ná ti rówó ra ipad ẹ fẹ́ kó jẹ́ pé yìí nìkan lẹ fẹ́ ṣe ilé ayé kí wọ́n gbé kan kú sínú ìṣẹ́ àtìyà. Bẹ́ẹ̀ ni ẹ ní pé yahoo ní tí wọ́n bá ṣe yahoo ìbọná ti fẹ́ rówó ra ipad yìí èló ni ipad yìí torí Ọlọ́run. Lára àwọn yúùtù yẹn èyí tó ṣiṣẹ́ bricklayer èyí tó ń ṣiṣẹ́ kólèkólè wà ń bẹ̀ tó bá ti ṣe gbogbo àwọn iṣẹ́ ìdẹ̀tí oríṣiríṣi yẹn tán tó bá di létà á wẹ̀ á mú aṣọ gidi sọ́rùn wà lẹ́yìn ẹ̀ lè mọ irú iṣẹ́ tó ń ṣe á mú gbogbo owó yẹn òun náà fẹ́ belong kó náà tiẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media nǹkan tó ń ṣẹlẹ̀ lórí àgbáyé ẹ wá mú àwọn military ẹ dá sí wọn ẹni torí ẹ fẹ́ kí àwọn youth yìí kàn gbé irú ìgbésí ayé tí àwọn ọmọ ti yín gbé whereas ipad iyekíye tí àwọn ọmọ yẹn rà ẹ̀yin lẹ máa lọ ra the most expensive one in fact factory made mi lẹ́yìn náà lọ máa ń ṣe tẹ́ máa lọ rà fún àwọn ọmọ yín. Wọ́n fi hunt àwọn youth àwọn ọmọ kò lè nìyàn bí èmi àwọn ọmọ yín ẹ̀yin máa ra the most expensive thing the most expensive life the most expensive everything ẹ rà fún àwọn ọmọ yín nínú owó tó kan jọkan gbogbo wa. Ẹ rà fáwọn ọmọ yín àwọn ọmọ yín á bọ́ sórí social media wọ́n á bẹ̀rẹ̀ sí ní wo social media wọ́n á máa gbé gbóná fún everybody kán lọ ronú kú. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní oppress wọn burúkú ẹ̀yin bàbá wọn ẹ máa oppress bàbá tó bí àwọn ọmọ wọ̀nyí ẹ̀yin ìyá wọn ẹ máa oppress àwọn ìyá tó bí àwọn ọmọ wọ̀nyí. Kí ló dé ẹ ṣe ní ìkà ẹ ṣe ní oró nínú báyìí gan-an. Tẹ́ ẹ bá rí youth tó hustle tó ra mọ́tò tó wà okay tẹ́ ẹ bá ti rí tẹ́ ẹ rí mọ́tò yẹn abẹ́rí tó display lórí social media ẹ̀yin ìka ọ̀bàyéjẹ́mi níyé sọ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn burúkú ẹ̀dá tó korò nínú ayé tó yẹ kó lè ní lóko pa tẹ́ ẹ bá ti rí táwọn ẹni yẹn pòsì ayé wọn lórí social media tó ń flex ara wọn jẹ́jẹ́ wọn ṣáà ní para wọn kú bọ́ọ̀ ti ẹ̀rọ owó repo sí mọ́tò àwọn náà ṣàfẹ́ belong ènìyàn ni wọ́n nà án. Ibi òjù bí lọ bá àti bí ẹrú la bọ́ mọ́ bí ẹ ṣe bí àwọn ọmọ yín tẹ̀ ń kẹ́ wọn lójú tẹ̀ ń kẹ́ wọn nímú tẹ̀ ń gbé wọn sínú private jet owó tiwa tẹ̀ fi ra private jet tẹ̀ fi lọ rice cream ní Italy. The same way ni àwọn youth mi náà wọ́n ní ẹ̀tọ́ sí. Táwọn youth mi bá wá ṣiṣẹ́ débi go tó wá prot àwọn kinní yẹn tẹ́ ẹ bá ti rí ẹ gbé sàásì dìde kán lọ máa hunt wọn kán máa frustrate ayé wọn ẹ máa ní yahoo náà ṣe. Bẹ́ẹ̀ ẹ̀yin rèé nígbà tó bá sú yín tó wó pọ̀ sínú àkáǹtì yín tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe mọ́ tó wà bọ́rìn gbogbo áyàn lé yín ọmọ inú ilé yín gbogbo wọn lẹ máa kó lọ ẹ lè fẹ́ lọ surprise wọn Ferrari tí ẹ rọba lẹ máa já fún wọn ẹ kó wọn lọ ẹ fún wọn ní owó ẹ ní kán lọ fún holiday ní the most expensive country. Ẹ wá gbé sáàsì dìde kán lọ máa pa àwọn yúùtù tó ń wọ́zọ ayé wọn tó ń mánéjì yúùtù kan bá mi sọ̀rọ̀ lọ́jọ́ kan mi fẹ́ máa kán lójú mi ó ní Sister Dara ẹ̀ mọ̀ ni ó ní ayé Nàìjíríà á yin jẹ ni ó ní ṣe làwọn yín ayé jẹ ní Nàìjíríà àwọn ò lè jẹ ní àwọn ṣé láìfù nìyẹn ṣé yàn yín ayé jẹ ní ẹ̀yin dẹ̀ wá ń bẹ̀ ẹ̀ ń kówó gọ́fúmẹ̀ntì jẹ ẹ̀ ń jẹ́ yàmùyàmù ẹ̀ ń rọ mi ẹ̀ mọ nǹkan tó yẹ kẹ́ ẹ fi ṣe bí wèrè. Ẹ ti wá ròyìn pé àwọn ọmọ wọ̀nyí kò sẹ́ni máa dìde fún wọn ẹ lọ gbọ́ ọ̀run ti dìde fún wọn ní àsìkò yìí ojú tí mo ṣe sọ pé ẹ̀yin youth mi power is in your hand you don't know how powerful you are nítorí wípé ẹ má rò wípé ẹ̀yin youth nìkan lẹ́ ń jàjà yìí àwọn ìwé ọ̀run ti sọ̀kalẹ̀ wọ́n wà pẹ̀lú yín wọ́n bá yín rìnrìn àjò yìí. Ẹ̀yin youth mi do not give up mi ní ká ẹ lọ jà ká ẹ lọ ṣe jàgídíjàgan mi ìdẹ̀ encourage yín ká ẹ lọ jalè ṣùgbọ́n do not give up. Nigeria government kí ló dé ṣógun láyé ni Governor Jídé Sanwó-Olú apèyìn báyọ̀ èèyàn tó bá mọ Governor Jídé Sanwó-Olú ẹ bá mi ṣe èso yìí kẹjẹ kókàn wọn lára Governor Jídé Sanwó-Olú gbogbo yúùtù Lagos State wọ́n pè mí wọ́n ní kí n lọ sọ fún yín ipe kẹ pé àwọn military àwọn Boko Haram tẹ lọ rehabilitate tẹ kó aṣọ ọ̀fọ̀ sí lọ́rùn tó àwọn tó harass wọn kiri lójú títì tó na obìnrin bẹ nínú ewúrẹ́ wọ́n ní kí n sọ fún yín kẹ lọ withdraw gbogbo wọn pátápátá tí nǹkan tí ẹ fẹ́ tí ò bá fẹ́ ṣẹlẹ̀ this time around tí ẹ bá lọ tọwọ́ ọmọ yín bọ́ṣọ ká ẹ lọ withdraw gbogbo àwọn military yẹn wà láyẹ̀mí yín òde gbogbo wájọ máa kú pọ̀ sí Nàìjíríà yẹn ni
tẹ́ bá rò yí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ yín ni kò yé yín ni àtẹ̀yìn àgbààgbà wọ́n ní kí n má bẹ̀yìn àgbààgbà mọ́ èmi máa bú yín ni o mo máa bú yín títí dọjọ́ tẹ́ bá ṣe nọ́mà tó yẹ kẹ́ ṣe ni ìjọ tẹ́ bá ti ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe màá tún bẹ̀rẹ̀ sí ní kí yín màá kí yín ṣùgbọ́n kí n má bú yín mọ́ yẹn èmi ò kàn dẹ̀ bú yín o òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín. ẹ jẹ́ ìsọ fún yín gbogbo ẹ̀yin ọba gbogbo ẹ̀yin àgbààgbà ẹ̀yin governors ẹ̀yin gbogbo yín pátápátá tá à ń pè yín tẹ́ ẹ̀ sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ṣe bí àwí ìfọ̀hún ní ti pẹ́pẹ́yẹ ọ̀rọ̀ yín rèé wàláyé tàlẹ́ ìsímọ́bìlá ìlàsíláwà àfà tó ní ìyàn fẹ́ mú ni wàláyé ọmọ yín ò ní jẹ tíra ọmọ àfà ò ní jẹ tíra àfà tó níyàn fẹ́ mú ni ọmọ tí ò ní jẹ tíra ó jọ máa mú gbogbo wa ni tí ò bá dẹ̀ wá yé yín gbogbo ẹ̀yin ọba torí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ gbogbo story yín kọ́wọ́ mi ọlọ́run ṣebí tí bá sọ fún yín pé máa attack mi seriously ẹ máa rò é péré ni ẹ̀yin tẹ́ wà lórí show mi lọ́jọ́ Sunday ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ọ̀run ohun ayé kú fún ògo rẹ̀ ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ kéde ògo rẹ̀ kí nìyẹn wá ṣe mí tí onílé máa júbà rẹ̀ ọlá ló wọ̀ láṣọ ògo láṣọ ìlẹ̀kẹ̀ ọba mi ọ̀run ìgbìn lógùn lẹ́ṣin àwa márìdí Elédùmarè ó ti sọ̀kalẹ̀ sí Nàìjíríà pẹ̀lú ẹ̀san òjò ti ṣú báyìí mo ò ṣeré ibi tó ti fẹ́ bẹ̀rẹ̀ òjò ẹ̀san tó ṣú ibi tó ti fẹ́ bẹ̀rẹ̀ ní mi ìmọ̀ o ṣùgbọ́n gbogbo yín pátápátá kéku ilé yín kó gbọ́ kó sọ fún toko kí àjọ yín kó gbọ́ kó rò fún ọbẹ̀ ẹ wò ó ọ̀run yàbọ̀ kò ṣọ̀rọ̀ ẹnìkan gbogbo yín tẹ́ bá rò pé ní visa èyí tó bá bíire nínú yín pátá látòkè désàlẹ̀ yín tí àsìkò yẹn bá dé tí ẹ ṣàtúnṣe tí wàhálà yẹn pàpà tí gudugbè yẹn padà já tẹ́ ẹ bá rò pé máa sá kúrò Nàìjíríà tọmọ ẹ lè lọ ọ̀rọ̀ tí Ọlọ́run ní ká ẹ má sá kúrò o tẹ́ ẹ bá lọ ẹ ní padà o Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní sọ fún yín tẹ́ ẹ bá lẹ sá kúrò Nàìjíríà ẹ ní padà láàyè sí Nàìjíríà mọ́ ẹ jẹ́ jókòó síbẹ̀ kórí adé tó kọ̀ tí ò ṣe nọ́mà kó gún gbàgede ẹ jẹ́ jókòó síbẹ̀ kí èjìgbà alẹ̀kẹ̀ tó gbàbọ̀dè kó kọrùn kó kọ ọrùn igi. ẹ ti rò pé táwọn àtìláwí tó bá ti dé ẹ rò pé wọ́n á má nọ̀sí ilé yín wọn ò lè má nọ̀sí yín òye yín ní wèrè ni wọ́n ẹranko lára àti bí wọn ò dáyàn mọ̀ ìwà ẹranko ló wà lára wọn tí ò bá jẹ́ ìwà ẹranko ló wà lára wọn wọn á pè nìyẹn pé kán wá halẹ̀ máwọn ọmọ wọn dojú ìbọn kọ wọn gbébọn sókè o wèrè wọn ò gbébọn sókè kán fi halẹ̀ máwọn ọmọ o wọn kọjú ìbọn yẹn sí àwọn ọmọ yẹn ní fídíò yẹn ẹ lọ wò kan tó wà lórí péjì mi ẹ rí bẹ́ẹ̀ wọn gbé ìbọn yẹn direct sí àwọn ọmọ yẹn ní wọn ò kọjú ìbọn sókè ẹ wò gbogbo yín wọn ẹ wò ó bísímìláì náà fi yín ṣe kò yọ yín lẹ̀ ẹ̀ rí bí sásí tán bá ń tàn yín ẹ má tanra yín tán bá sọ fún yín pé ẹ má wọ́rì wọn ò ní dọ́dọ̀ yín ẹ̀yin gan ni ẹni àkọ́kọ́ tán máa kọ́kọ́ fi ṣe súyà bísímìláì kò yé yín ni àbí kò yé yín kí ló dé Governor Makinde of Oyo State àwọn yóò tún pè mí láti Ìbàdàn wọ́n ní kí n jọ kí n bá wọn kéjà gbàjáre wọ́n ní ṣe lè da military síta ẹ máa gbọ́ ọ̀nà tí wọ́n gbé gbà gbogbo governors wọ̀nyí ná lọ́wọ́ sí wọ́n nítorí ẹ̀ wọ́n wá gbé kọ́fì síta irọ́ ló ń pa ọ́ kọ́fì wo lẹ gbé síta irọ́ ló ń pa torí tó bá ti fẹ́ ṣiṣẹ́ ibi ìgbà yẹn náà máa gbé kọ́fì síta ṣé ti rí bẹ́ẹ̀ àwọn yúùtù ní Ìbàdàn Governor Makinde ẹ bá mi ṣe ẹ̀ṣọ́ ìkókò Governor Makinde ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọ́n ẹjọ́ ẹ bá mi kọ́ọ̀tì ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ń kọ́ọ̀tì tẹ́ mọ fídíò kọ́ọ̀tì ẹjọ́ ẹ bá mi kọ́ọ̀tì ẹ̀ fún wọn ẹ ti ẹ̀ wúlò síbi tó wà positive lẹ́ẹ̀kan. Governor Makinde àwọn yúùtù tó wà ní Ìbàdàn ní Ọ̀yọ́ state wọ́n ní àwọn military tẹ́ káṣọ sí lọ́rùn àwọn ẹranko tẹ́ káṣọ sí lọ́rùn wọ́n ní gbogbo wọn ṣe ni wọ́n wọlé tó pa àwọn yúùtù wa gbogbo ẹ̀yin ọmọ ìran Yorùbá wọ́n mà ti dójúlé àwọn yúùtù wa wọ́n ti rí pé àwọn ọmọ yẹn àsìkò àwọn yúùtù rẹ̀ àwọn ni wọ́n lè gbàjọba torí pé àwọn àgbàlagbà wọ́n ti jẹ dòdò ẹnu wọn ò sòdodo mọ́ ọ̀rọ̀ yẹn ti padà ṣò wọ́n lọ́wọ́ wọn ò mójútó ẹ̀ wọ́n ti gbà bọ̀dẹ̀ wọn ò lè bọ́ síta wá sọ̀rọ̀ mọ́ àwọn yúùtù yẹn wọ́n ti mọ̀ pé àsìkò wọn ni nǹkan tó wá ń ṣe ni pé wọn ò wá fẹ́ kán pọ̀ mọ́ wọn wá lọ wọ́n hàrásì yúùtù lọ́sàn gangan ní ọ̀sán gangan ẹ jẹ́ fi hàn yín o
mi ìrírú eléyìí Nàìjíríà ti wọ wèrè federal government ti síwín mi ìrírú eléyìí láyé tèmi bá a ṣe ń bọ̀ yín lọ́wọ́ báyìí bá a ṣe ń gé yín lọ́wọ́ lẹ́ ń bòrùka tá a bá ní kẹ́ má ṣe léyìí èyí tá a ní kẹ́ má ṣe èyí tẹ́ bá tún máa lọ ṣe á tún wá wọ̀sì jẹ́lé tẹ́ máa ṣe lọ. bẹ́ẹ̀ ajá àti yín mọ́mọ́ tiẹ̀ fún lọ́mú ọmọ tọmọ ẹlòmíì ó mọ̀ ọ́ bùjẹ. ẹ kú ọmọ yín ti yín ẹ fi síkọ́rítì ṣọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ̀yin wá kó yúnífọ̀mù sọ́rùn àwọn ewúrẹ́ ẹranko ẹnì kan lọ máa pa àwọn ènìyàn kiri. Odidi ìyáálé iléeṣẹ́ rí. Ẹ lọ sí orí péjì mi ẹ máa rí bẹ́ẹ̀ mo upload ẹ̀ síbẹ̀ láì ṣe pé wọ́n ṣe àwọn ẹni lẹ́ni tó múra tó kúrò nílé tó ń lọ bí kan tí wọ́n jẹ́jẹ́ kí ló dé tẹ̀sán wọn de wúrẹ́ wọn ò kí ṣe wúrẹ́ náà ẹ̀dẹ̀ sọ wọ́n de wúrẹ́ ẹ̀dẹ̀ ń nà wọ́n mọ́ bí ẹ̀yin gọ́fìmẹ̀ntì Nàìjíríà ni adé ń pè yín ọba ẹ̀yin tẹ́ ní ẹnu ọ̀rọ̀ tẹ́ lè ṣàlẹ́ǹjì wọn ìdí tí mo ṣe máa ń pe ọba nìyẹn ẹ máa ní kí n fọba sílẹ̀ ẹjọ́ kí náà wá jọba lé lórí kí là ń pe lọ́ba ṣe bí ojúṣe ni àwọn náà máa jẹ́ náà máa wà láàrin àwa àti gọ́fìmẹ̀ntì láti lọ́ọ́ máa sọ fún gọ́fìmẹ̀ntì nǹkan táwa ò fẹ́ adé wá pè wọ́n ẹ tún ní ká fi wọ́n sílẹ̀ ìgbà tẹ́ ní ká má pe ọba ká má pe lídà kankan mo bẹ̀ yín ni èwo ni òkè tá ní ká pè ẹ fún mi lórúkọ èèyàn tá ní láti máa pè. ẹ mú àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n lọ bí tí wọ́n jẹ́jẹ́lì àtobìnrin olóbìnrin tó lóun fẹ́ lọ ra oúnjẹ fáwọn ọmọ òun ẹ mú gbogbo wọn ẹ tì wọ́n mọ́ prison ẹ kó wọn ẹ nà wọ́n bí ẹni bí bẹ̀ẹ̀bẹ́ẹ̀ lù ẹ fẹ́ lù wọ́n pa ẹ àrásì wọn ẹ tì wọ́n mọ́ kínní ẹ jẹ́ kán rọ́mọ ẹ jẹ́ kébí wọ́n rí wọn èyí tó lọ láàrin títì àwọn tẹ káṣọ sí lọ́rùn tó rí wọn ti yí tó jẹ́ pé darandaran ni wọ́n tẹ́lẹ̀ ọ̀rọ̀ ayé òye wọn ẹ lọ kó ẹranko ń gbé láàrin ènìyàn báwo lè ṣe fẹ́ kó understand ṣẹ́yìn ò mọ̀ pé bó ṣe máa ń lu àwọn màálù ṣeré nínú igbó ló ṣe máa lu àwọn ènìyàn ní ẹ̀yin ò sọ fún wọn pé ènìyàn làwọn eléyìí wọn kì í ṣe màálù ní ẹ bá mi ṣe èso yìí. Odidi ọkùnrin àgbàlagbà ẹ ṣàfẹ́ pa àwọn yúùtù wa tán kẹ́ ẹ lè rí wa mú síkún Ọlọ́run ò ní fún yín ṣe ẹ máa gbọ́. wọ́n ní kí kábọ́lẹ̀ káwọ́ amúlẹ̀ bọ́lẹ̀ wọn lọ bá wọn. ìyẹn òwe gbọ́dọ̀ pẹ̀mí àti ọmọ ìgbàdàn kan pàmì ẹ̀sọ́ ìgbé kí kì í ṣe àwọn ìdẹ̀ kì í ṣe ẹni sùn lé pé wíyá bá kẹtẹ́ rí bá kúmi àti wọn pọ̀ wọn lè bá dà lọ́wọ́ mi. a dẹ̀ sí ní pé yàrá àfa wà láàrin kan lọ́wọ́ ni pé kí síkàbù dẹ̀ síkàbù fún wọn. òbòkó tó máa gbé mi báyìí wọ́n wò pé àkí ni mo ṣe ó lè nílá dídà ó kàn bẹ̀rẹ̀ ni ó ní ásídà díẹ̀ ó ní àkí ọ̀gá what am I doing for you? ó ní kí ló kẹ́yìn kí ó sit down nígbà tí máa kẹ́yìn gbọ́kàn mi ṣọ́ọ̀ṣì jáde látàkù tó yẹ kí ṣọ́ọ̀ṣì bọ̀ ọ́nú orí mi nìyẹn lẹ́yìn kí mo fà wá lẹ́yìn kí mo rà mo ṣe nǹkan wọ́n bá ní sí ìnáwó mi. nítorí wá fọ́ọ̀nì sí mi ojú pé wọ́n máa ṣe ohun tẹ́tọ́ náà wà tán wọ́n ní ká máa mú pé mo bá bàtà gbà lọ́wọ́ mi ni kò tiẹ̀ kò yé mi rárá. wọ́n tún gbowó lọ́wọ́ yín wọ́n tún gbowó lọ́wọ́ yín. Dáradára wo lélẹ́yìn náà ẹ fún wọn kó oúnjẹ àwọn èèyàn dáwó during the lockdown ẹ fún wọn lóúnjẹ ẹ lọ́rọ̀ oúnjẹ ẹ kó pamọ́ bẹ́ẹ̀ ọmọ tí yín ẹ ń fún ní best food ó tún yá nísìnyí ẹ tún ní pé kó máa nà wọn kó máa àrá sí wọn ẹ gbé sáàsì sí wọn sáàsì ń pa wọn pọ́ síta wọn fi orin arò sẹ́nu ẹ fi sí hẹ́ǹdì sáàsì kàkà tẹ́ ẹ máa fi hẹ́ǹdì sáàsì ṣe lè hẹ́ǹdì àwọn lára àwọn yúùtù ẹ wá tún lọ kó aṣọ sí ọrùn ẹranko ẹni kó
máa lọ gbé láàrin àwọn ènìyàn, àwọn tó jẹ́ wípé ẹranko màálù ni wọ́n dà, wọ́n máa ń nà wọ́n lẹ́gba ṣeré ni, màálù rìn kò rìn wọ́n á nà lẹ́gba. The same thing tó ṣe ń ṣe fún màálù làwọn náà ń ṣe fáwọn ènìyàn. Akọ̀dí táwọn ènìyàn lọ wọ́n ń wò pé ṣé nìyàn làwọn ilé ẹranko náà wọ́n rí wọn rí nìyàn. Nígbà tí army torí olóyìn sójà kí ló ṣẹlẹ̀ lọ́sàn gangan tó mú orí odidi yúùtù torí Ọlọ́run yúùtù tó mú orí odidi ọkùnrin lọ́sàn gangan kí ló ṣe ẹmu ẹkí sísọ́ọ̀sì bọ irun ẹ bẹ̀rẹ̀ sí ní gẹ́ẹ́níà o. Kí ni ìtumọ̀ ìyẹn? Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ojú yín ti fọ́, ìfún yín ti jàn, ìkànnì yín gọ́vnà Jídé Sanwó-Olú, gọ́vnà Mákindé of Ọ̀yọ́ state, gọ́vnà Fáyẹmí of Èkìtì state àti gọ́vnà Akérédolú. Àwọn dókítà ní Ondo state wọ́n ti go on strike, they are about to strike, go on strike now. Wọ́n ní sanwó oṣù wọn. Ẹ ti fi gbogbo owó tó yẹ ká ẹ fi sanwó oṣù, ẹ ti fi ṣe election. Kí ló ń bá gbogbo yín ná? Kí ni rádaràdà orí burúkú ṣọ́ ṣépè fún gbogbo yín ni? Ṣépè ń ja gbogbo yín ni? Ẹ wò ó, ẹlẹ́dàá àwọn ọmọ wọ̀nyí ní kankan, àbí yín, àbí ìyàwó yín, àbí gbogbo ọmọ yín, gbogbo nǹkan tẹ́ dúró fún níbi tẹ́ ti bẹ̀rẹ̀ débi tẹ́ dópin sí, gbogbo ẹ̀ lọ́lọ́run àbí yín, ẹ sá ké lórí gbogbo wọn. It's a pity wípé ní ilẹ̀ Yorùbá mi níyé sọ àwọn àgbààgbà wọ́n dẹ̀ ta ìran Yorùbá torí àpò tí wọ́n nìkan, ẹ dẹ̀ tà wá fún ìran Fúlàní. Adẹ̀lọ́ba, aníjòyè, alólórí, anílílíjà ní ilẹ̀ Yorùbá tí orí wọn pé. Wọ́n dẹ̀ rí àwọn ìran dánadáná, wọ́n dẹ̀ ń fìyà jẹ ìran yín. Àdẹ̀rí ìkankan nínú yín tó tiẹ̀ lè yàyà gbangba pé nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe òun ni kẹ́ ṣe. Nǹkan tí Dáúdà yín bá fẹ́ dà òun ni kẹ́ dà. Níbi tá a bá dé yìí, èyí pọ̀, ó yá, ó tó gẹ́. Gbogbo yín sá ẹ torí orí adé torí ipò tẹ́ ẹ wà ní gbogbo yín àtọba àti ìjòyè gbogbo yín àtèyí tó wà ní politics. Fájàbíàmílà ó wà ń bẹ́ẹ̀, ẹ̀yin ọba sá owó lẹ́kọ̀ọ́ ń kó jẹ, ọba sá wá wẹ̀ sí ayé ẹ lórí social media. Wọ́n ní tiẹ̀ gbogbo iṣẹ́ tiẹ̀ kò ju obìnrin lọ, ò mọ̀ ju obìnrin lọ. Obìnrin wà lẹ́ẹ̀bí bí ajá bá kọjá wájú ẹ tó bá rè tídìí ẹ bá tó bá wọṣọ sí lọ́rùn tídìí ẹ bá ṣèkì jù wà bẹ́ mọ́. Ó wá ó mọ nǹkan tó fẹ́ fowó ṣe, ó kàn ń kówó fáwọn obìnrin. It's good, but àwọn obìnrin tí wọ́n wá ní oore ọ̀fẹ́ láti rí ẹ, láti mọ̀ ẹ́, láti rí ènìyàn tá kówó fún wọn, ṣé o fẹ́ kó ronú kú ní báyìí sìn? Gbogbo yín ẹ wá dákẹ́, ẹ kàn ń ṣayé bó ṣe wù yín, ẹ kàn tilẹ̀ ẹ̀rọ ìṣẹ́jú kan pé ẹni tó ní ayé yín tó ní ẹ̀mí yín ó lè pè yín at any time. Ẹ ti ẹ̀rọ pé kí lẹ fẹ́ lọ sọ lọ́rùn tẹ́ ẹ bá kú tán. Ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́, ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́. Ẹ rojọ́ àrò ìròtán. Ẹ báyé jẹ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin governors ilẹ̀ Yorùbá. Ẹ báyé jẹ́ tó ẹ tún bọ̀rún ṣe jẹ́. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ yìí lọ, ní ìgbà tó bá wá dójú ẹ̀, ṣe mọ̀ pé ọ̀rọ̀ yìí ó máa padà dàbí ọ̀rọ̀ ewúrẹ́ ni. Tá bá pẹ́tẹ́ tí ń lé ewúrẹ́ kiri inú ilé tó ń sá fún yín, tó ń sá fún yín, tó bá dé stage kan, ewúrẹ́ gan á dojúkọ yín ni pé you know what, níbi tá a dẹjọ́ wà yìí, kó tó bá máa ṣẹlẹ̀, tá a bá máa kú kájọ púpọ̀. Òun máa jà. Ṣùgbọ́n agbára yín ò ní wá ká ewúrẹ́ yẹn mọ́. Torí a bá yín jà bí olójú kan ni. A bá yín jà bí ègún ìgò tó dúró tìkára ní. Ó ti mọ̀ pé máa pa wọn o, ṣùgbọ́n ẹ̀yin gan ẹ̀ ní ṣe rere láyé. Kí ló dé? Ẹ tún sáwọn ènìyàn dé wúrẹ́, ẹ̀ ń nà wọ́n. Wọ́n ní kẹ́ má pa wọ́n mọ́, ẹ̀ tó pa wọ́n nísinsìnyí lẹ tún nà wọ́n bí ewúrẹ́. Ṣùgbọ́n láyé ni. Now, one reverend ó sọ fídíò yẹn náà, ó wà lórí péjì tẹ́ bá fẹ́ rí, mo upload ẹ gbọ́ nǹkan tó sọ. Leaders in this country must listen. This impunity cannot go on. It is not possible that armed bandits are settled in our farmlands and forests, and they are organized in a very military way.
and the security operatives don't know where they are. Nobody disturbs them. Yet, unarmed Igbo boys hold a meeting in Emene Enugu, and SSS or whatever it is called suddenly discovers where they are and lives are lost. This is not acceptable. Chetigbo, èyí tó yẹ kẹ́ lọ máa fèsì Boko Haram kẹ́ lọ jà nígbò Sambisa. Ẹ wá sọra yín di wèrè sígboro, wọn lè rìn láàárọ̀, wọn lè rìn lọ́sàn, ẹ fi coffee mú wọn, bó tún jáde nígbà tí ò sí coffee. Àwọn tẹ́ kó ẹranko tẹ́ kó sígboro, wọ́n máa nà wọ́n lẹ́gba láìṣẹ̀ láìrò. Tó bá tún di time tó yẹ kó tún ṣe fàájì wọn, ẹ tún lè gbé coffee síta, ẹ kàn ṣáà mú gbogbo ilé ayé ẹwà amáyà, ẹ wá ju gbogbo àwọn ènìyàn Nàìjíríà kó wọn sínú ìdààmú. Ẹ jù wọ́n sínú ìgbèkùn. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé, ẹ jẹ́ ká gba ìpè kékeré bí 15 minutes. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti máa pè wọlé, kí ni solution tẹ́ rò pé a lè ṣe? Kí ni nǹkan tí ẹ rò pé a lè ṣe? Ìgbésẹ̀ wo lẹ rò pé a lè gbé lórí ọ̀rọ̀ yìí? Tẹ́ bá ti wá pè, ẹ̀yin ẹ má tiẹ̀ kí mi, ẹ má ṣàdúrà fún mi. Ẹ̀yin ẹ kàn go straight to the point so that a lè pick call àwọn èèyàn díẹ̀. Àbí kò yé wa báyìí, ẹ jẹ́ ká sọ̀rọ̀ yẹn mọ́ níwọ̀nba, ká dẹ̀ fi àyè sílẹ̀ ká gba ẹlòmíì láyè. Àbí kò yé yín báyìí, mo dẹ̀ wá bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ bá máa pè wọlé, ẹ má dárúkọ anybody, ẹ dẹ̀ má ṣépè fún anybody. Please, nǹkan topic tí mo treat ó ní kẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àbí kò yé wa báyìí. Èyí tó ń ṣẹlẹ̀ yìí ó lágbára. Ó ti ń sú àwọn ènìyàn ní Nàìjíríà. Ẹ má máa frustrate àwọn èèyàn ní Nàìjíríà débi wípé ó máa tó stage tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní para wọn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbé poison jẹ. Ẹ wo àwọn youth yẹn, ẹ rí wọn sì kìkì drug náà mú tó rántí ròpin nílé ayé, ẹ̀yin náà lẹ̀dẹ̀ fi ń bú wọn, ẹ̀yin lè sọ wọ́n dìbẹ̀ náà. Hello from US. Hello láti US. Hello. Hello, ẹ kálẹ́ o. Ẹ Dara. kálẹ́, yes sir. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sir. Ọjọ́ mẹ́ta o. Ọjọ́ kan pẹ̀lú sir. Ẹ̀mí àgùn o. Àmì sir. Ẹ kálẹ́. Ọ̀dọ̀ ọmọ mi kan mo ti gba phone number ẹ. Ìyá ẹ ṣeun gan ni. Koiki. Ah, my wonderful brother. Ìpè láti. Mo ti bá Eric. Ó dẹ̀ pé ọmọdé ni mí mi ò dàgbà púpọ̀. I'm just. Okay. Mi ò dàgbà púpọ̀. Yes sir. Hello. Kí ni ẹ jọ̀ọ́ kí ni ká ṣe lórí ọ̀rọ̀ situation tó wà ní Nàìjíríà yìí sir? Kéré ni mí. Situation tó wà ní Nàìjíríà náà ni Bóyá kẹ́ kúrò ní angle bí tẹ́ wà yẹn sir, torí network yẹn break. Gbọ́ yín. Bóyá kẹ́ kúrò ní angle yẹn sir. Bóyá kẹ́ kúrò ní angle tẹ́ wà, kẹ́ pè padà because network yẹn ó break ńbẹ̀ yẹn. Ẹ má bínú, ẹ pè padà. Ṣé ti gbọ́? Ẹ̀rí tẹ́ bá fẹ́ pè wọlé, ẹ pè wọlé, ẹ má kí mi. Lórí topic yìí ó ní kẹ́ jẹ́ ká contribute ní pápápá go straight. Kí ni ẹ rò pé a lè ṣe? Because bó ṣe ń ná àwọn èèyàn wa nú wọ́n ṣe mí láì ṣe wúré. Hello sir. Hello. Hello. Hello sir. Ṣé o wà lórí show ni? Bẹ́ẹ̀ ni mo wà lórí show. Ẹ lè pè mí padà later. Okay, call ẹ pè mí padà later. You let me call you back after. Yes. Okay. You let me call you back after. Okay, sir. But I sent something to you now. Mo fi nǹkan kan ránṣẹ́ sí ẹ̀sìn so kò go through it. Okay, I will. God bless you, sir. Ẹ ṣé gan ni, sir. All right. Hello. Ẹ kálẹ́ o. Ẹ bá mi drop látọ̀dọ̀ yín. Hello, ẹ kálẹ́, sir. Yeah, excellent ló sọ̀rọ̀. Bàbá, èwo lẹ ṣe? Àlàáfíà ni o. Ẹni ká mọ́ kí yẹn, má jẹ́ ká kí yín. Ẹ ṣe jàre. Mo fẹ́ sọ ọ̀rọ̀ mi ò pọ̀. Mo ṣe fídíò kan lánàá. Nínú fídíò yẹn,
one of the best solutions sí problem ta ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ sìn yàtọ̀ sí pé à ń sọ̀rọ̀ Odùduwà gbogbo gómìnà tó lọ́wọ́ nínú kan fi palliative pamọ́ gbogbo orí ẹ̀ kàn yọ lóye ó yẹ ká kọ́kọ́ di iṣẹ́ yẹn challenge yẹn ló yẹ ká gbé dání sìn gbogbo gómìnà tó lọ́wọ́ nínú bọ́n ṣe tọ́jú palliative ó yẹ kàn yọ dìde sí wọn pé ṣe fẹ́ fẹ́ bí paráàlú kú ni ọjọ́ pé ó túbọ̀ sí pé ẹ̀ nífẹ̀ẹ́ aráàlú láti tẹ̀tẹ̀lẹ̀ tẹ́fi lè mú kẹ́ tọ́jú palliative fún àwọn èèyàn then tábà lè lead campaign yẹn pé gbogbo gómìnà because tábà ní any country tó máa ní some consciousness irú nǹkan bá yẹn ó tó láti sọ pé káwọn yẹn sọ pé ó yá àti ẹ̀fẹ́ yín mọ́ lóye kọ́ dìde ogun pé ó yá gbogbo yín àfẹ́ yín mọ́ lóye kúrò ń bẹ̀ torí nǹkan tá pè yín fún tẹ́lẹ̀ tá vote fún yín fún tẹ́lẹ̀ ní pé kẹ́ lè protect aráàlú kẹ́ protect properties wa ó ṣe wá dé pípa tí a wà ní problem ẹ̀yin náà lè tún wá tọ́jú oúnjẹ tó rí i pé ṣé ká lè kú lè ṣe tọ́jú oúnjẹ ni so that is enough for in fact wọ́n pé àwọn country tó yẹ pé wọ́n ní some consciousness ẹ pé consciousness ó sì ṣiṣẹ́ dáadáa bí àwọn country tá a mọ̀ ni kò fẹ́ níbo tó máa fọwọ́ kó oúnjẹ yẹn níbo ló ní jẹ oúnjẹ yẹn now àìjọ oúnjẹ yẹn ọ máa sọ fún pé oúnjẹ yín yẹn ó kẹwàá àfi oúnjẹ yín mọ́ àmọ́ gbogbo gómìnà tó lọ́wọ́ nu pé tí ó bá oúnjẹ ní state ẹ̀ tó tọ́jú oúnjẹ nínú state ẹ̀ gbogbo yín àfẹ́yìnmọ́ lóyìn wá rẹ̀ wọ́n lóyìn wá impeach wọn ni aráàlú máa ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà gbòòtì ẹ̀ máa gbára tó ní gbogbo irú wọn yẹn ó yẹ kó lé wọn dànù tó yẹ kó ti lọ́ọ̀tì irú campaign yẹn. wọ́n ti kó wọn láyà jẹ Nigeria citizen gan ò mọ ráìtì wọn mọ́ wọn ò mọ ráìtì wọn practice democracy in Nigeria dictatorship ni. Yeah, so that is just my point. Wọ́n yẹ pé wọ́n lè àwọn èèyàn lè dìde kó ní confidence pé gbogbo gómìnà oúnjẹ tó lọ ń tọ̀sílẹ̀ wọn jáde sí yẹn kó fún oúnjẹ yẹn lẹ̀ kó má gbóúnjẹ lọ́wọ́ wọn pé ṣe bí ẹ fẹ́ fún wa oúnjẹ àpọ̀lọpọ̀ oúnjẹ yẹn kó tún bàjẹ́ already so ẹ bá wa gbogbo yín àfẹ́yìnmọ́ lóye it is very possible and that is just my point. ẹ ṣé gan ni God bless you sir. ẹ má bínú ẹ rí wípé mo gbé kọ́ọ̀lù èèyàn lọ́wọ́ so mi lọ́wọ́ méjì hello Àbá ẹ kálẹ́ o Àbá. Araba, yes sir. Wọ́n ṣe kó bàjẹ́ o, kí wọ́n lè máa yọ̀, ó lè bàjẹ́ o. Wọ́n ṣe kó dàrú o, kí wọ́n lè máa yọ̀, kó lè dàrú o. Ọ̀tẹ̀ ló máa pa ọlọ́tẹ̀. Ẹ máa bá ṣe ẹ̀yin lọ. Ṣé rí tí bọ́dà wa sọ tẹ́lẹ̀ kan yìí? Kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà tá a wà yìí. Ṣé ẹni tí Yorùbá ò bá náà ló yẹ ká dojúkọ títí wa? Ṣé àwọn tẹ́ fẹ́ lọ bá tọ́kọ̀ bọ̀dá ní táwa ò níbọn? Ṣé gbọ́ mi? Mo ṣe ètò kan lánàá mà. Mo rí bàbá kan. Bàbá yẹn lára àwọn àgbà Yorùbá ní 97 years age now. Níbi tẹ́mi àti bàbá yìí sọ̀rọ̀ dé. Ó wá wọlé wá mú kẹsẹ̀tì Ògúndé bàbá Ògúndé ó mú síta ẹni bá wo program mi àná nígbà yẹ àwọn bàbá wa a sọ fún wọn pé ẹnu wọn ò kò wọn fẹ́ràn ara wọn ṣùgbọ́n nígbà tó gun wẹ́ẹ̀tì ẹ̀ dé pọ̀wọ́pọ̀ wọn ja ogun yẹn àwa tẹnu wa ti wá kò lóde òní ṣé achievement táwọn bàbá yẹn ní ṣé àwa ni. Bàbá yẹn sọ̀rọ̀ dóbi pé bàbá Ògúndé sọ̀rọ̀ yẹn tó kọrin yẹn pé ó ní gbogbo àwọn tó pe Yorùbá ní ojo ní ọ̀lẹ ó ní ká wá wò bí ilé ṣe ń jó ká wá wò bí mọ́tò tí bó ṣe ń jó mọ́tò ó ní ká wá wò bó ṣe ń tẹ àwọn ọ̀tá wọn mọ́lẹ̀ ó ní Yorùbá ti gòkè àgbà ṣé òkè àgbà. Ṣùgbọ́n tí ogun bá tó wá pọ̀pọ̀pọ̀ lóde òní mà lóòótọ́ àní pé ara ìjàlẹ̀ níwọ̀n majority àwọn tá a lọ ń bá àti pásítọ̀. Àti ìmáàmù àtàwọn aláwo tá a bá ti fún wọn lówó wọn àrẹ́dì láti ran àwọn ọ̀dọ́ yìí lọ́wọ́. Wọ́n rí iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ àwa kan. Wọ́n rí iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ àwa kan. A dẹ̀ ń sọ fún wọn pé ká má dúró nígbà tó máa kàn wọ́n.
fún ìparí mà mo fẹ́ kí gbogbo Yorùbá ó mọ̀ wípé ohun tó wà nílẹ̀ yìí àwọn gómìnà tí bọ́dà wa rẹ sọ lẹ́ẹ̀kan wọ́n ṣe òṣèlú ọ̀ràlú ni wọ́n ọ̀jẹ̀lú ni wọ́n àlùjẹ ni wọ́n ṣe rí oko. ẹ kú ètò. ẹ ṣé gan ni sir, God bless you sir. ẹ ṣeun gan ni. Hello from UK. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ mà. Ṣé dára talk show ni? Bẹ́ẹ̀ni, mo wà lórí ètò, mo wà lórí live o. Okay, mo mọ̀ bẹ́ẹ̀ mà. Okay. Nítorí pé kí ni kí Ọlọ́run kó ṣàánú wa. Lóòótọ́ gbogbo wa a lè wà ní ìlú òyìnbó, ṣó ti yé yín? Gbogbo wa a lè wà ní ìlú òyìnbó, ṣùgbọ́n ìlú yìí òun láti kúrò wá sí ibi ìbà ṣóye yín. Bó ṣe rí nígbà tí mo rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, ó gba omi ní ojú mi, ṣọ́rọ̀ mi yé yín, torí gbogbo wa ti di abiyamọ, ṣọ́rọ̀ mi yé yín. Ṣùgbọ́n ta la rí bá wí bí kò ṣàwọn olórí wa tó ti kà wá sóko ẹrú nítorí ìfẹ́kùfẹ́ ara wọn. Ṣó ti yé yín, àwọn ò ní tàwọn òkè náà ń bá jà rárá. Ṣé ráwọn olórí sọpẹ́ra wọn ní government ní ilẹ̀ Yorùbá tí wọ́n fi ìyà tí wọ́n fi ń jẹ àwọn ẹran ara wọn tí wọ́n fi ìyà tó fi ń jẹ ẹran ara wọn táwọn náà wá gbà àwọn wá kó àwọn ọmọ tiwọn wọn kò sí diaspora wọn kó wọn fún àwọn ọmọ wọn fi há gbogbo ìlú wọn wá wù àwọn ọmọ onílé ọlọ́nà wọn ń ráre kiri àwọn náà la máa padà dojú kọ. Ìgbà tó dẹ̀ ní ká má sọ̀rọ̀ sí wọn mọ́ àbí wọ́n ní ká má dárúkọ wọn mọ́ ká má dá wọn lóhùn ká fi wọ́n lẹ̀. Àwọn la máa padà dojú kọ. Ṣé ti gbọ́? Àwọn náà ni àwọn yóò tún máa padà dojú kọ. Torí àwọn náà gba rìbá, àwọn náà gba bọ̀dẹ̀. Àwọn sọ fún pé kẹ́yìn máa kó oúnjẹ fáwọn ọmọ títí ní kébí ìlú wọn pa nígbà pandemic àbí kì í ṣe bẹ́ẹ̀. But wọ́n pín oúnjẹ fún àwọn ará ìlú wọn. Wọ́n dẹ̀ fún àwọn ará ìlú tiwọn. Wọ́n fún wọn lówó. Bọ̀ àwọn wá ní kẹ́yìn fi ebi kẹ́ fi lu àwọn títí yín tó fò tí yín wọlé. Ṣé òkè náà ti fò tí yín wọlé ni? Ṣé báwọn dín same people tẹ fẹ́ pa tẹ fẹ́ sọdọ̀ lórí burúkú tẹ fẹ́ kábíyàmọ́ máa gbé ọmọ ẹ̀ tì ṣé àwọn pípù ìkọ́nà jáde tó tò sínú òrùn tó ń fò tí yín wọlé ṣá ẹ jọ èmi ò mọ nǹkan tó ń ṣì ń pro ṣe ń bẹ̀ o ẹ má bínú it's easier said than done but èmi ò mọ nǹkan tó ń ṣì jókòó ṣe ní ìbẹ̀ yẹn àwọn gangan dẹ̀ ní problem wa àwọn la nídìí láti mú kúrò káwọn youth kan jẹ́ kí orí àwọn pé kó má jẹ́ kó kó àwọn láyà jẹ ṣọ́rọ̀ mi ìtàjẹ̀ sílẹ̀ ti tẹ̀lẹ̀ already kí la tún wá ń bẹ̀rù fún. Ṣé ẹni tó bá yìn àtẹni tó bá yìn ní ìbọn mà àtẹni tẹ́ bílù pa ṣé ikú kọ́ ló pa àwọn méjèèjì. Ikú ni kú ń jẹ́ bàbá màmá. Ikú ni kú ń jẹ́ torí kò sí ọjọ́ tí ebi ò ní lu àwọn ará Yorùbá. Pa sí inú ilé tí wọn ò bá dìde. Kí àwọn atàdẹ̀ wà ní òkè bí náà èyí tá a bá lè ṣe ká máa ṣe é torí wọ́n fẹ́ pa ìran Yorùbá run ni. Tó bá wá pa ìran Yorùbá nù ibi tí àwọn olórí kankan tó fẹ́ wá lọ alẹ́ lórí mi tí ìmọ̀ torí ó dàbẹ̀ pé kò sí ọpọlọ kankan lórí wọn mọ́ bọ́ ṣe wà yẹn. Ẹ má bu àgbàlagbà wọ́n ti ní a má bá àgbàlagbà o. Ẹ̀yin ò fẹ́ kú ẹ̀yin àwọn ò fẹ́ kú àbí kì í ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ọ̀la wa wọ́n wá rán wọn lọ́rùn síwájú wa àwa fojú wò wọ́n abiyamọ ń gbọ́mọ níṣojú wọn kí náà dúró ṣe ń bẹ̀ èmi ò tí ì mọ̀ àwọn gangan ni problem wa mà. Olúwa fún yín ṣe mọ̀ ó dà o. Ó dà o ẹ ṣe gan. Hello ẹ kálẹ́ o. Hello ẹ kálẹ́ láti jẹ́ mi yes sir. Ẹ jọ ní ká má kì í ká kàn lọ sórí point directly. Nǹkan tẹ́mi kàn ń sọ fún gbogbo ẹni media ni pé problem ta ni mo máa ń tẹnu mọ́ from A to Z. Number 1, àáfà. Number 2, babaláwo. Number 3, pastor. Àwọn gangan ló ń da ìlú agangan ni problem ta ní ní Nàìjíríà. Number 2, point mo kàn fẹ́ go straight to the point. Ó ní pé now ẹ jẹ́ kí ká deal pẹ̀lú àwọn gómìnà ọmọ wọn kankan tá a bá ti mọ̀ ní any western world. Ká dí pẹ̀lú wọn tá a bá ti dí pẹ̀lú wọn láti bí àgbọn nígbà tí a bá jẹ́ kí wọ́n gbádùn ní
western world àwọn náà ò bá dùn lé wọn anybody kan má ti mọ̀ pé bí báyìí ni wọ́n ń gbé o ẹ jẹ́ ká máa fara ni wọ́n tá a bá ti fara ni wọ́n kò sí nǹkan kan àwọn náà máa Nàìjíríà máa tòrò because àwa ti anywhere ní western world ẹ jẹ́ ká gbógun tàwọn náà because wọ́n ti gbé alọ́kànbalẹ̀ ní ìlú abínibí wa ẹ jẹ́ ká náà gbógun tì wọ́n but torí àwọn babaláwo àtàwọn pásítọ̀ yìí tí wọ́n bá ti lọ gbówó fún wọn ti tán sọ̀rọ̀ kankan náà because ẹ máa rí pé níjọ́ ẹ bá wọlé ẹlòmínú wọn ẹ̀jẹ̀yàn ni wọ́n mú àwọn náà máa sọ pé lọ mú yàn wá àwọn náà ló máa pààyàn àwọn náà máa fi ṣoògùn fún wọn àwọn náà máa so àwọn yóò ní dá sọ̀rọ̀ wa wọn ò ní dá sọ̀rọ̀ wa rárá tó ń tá máa ṣe ni pé ẹ jẹ́ ká mú ìyá ẹ láti western world tá a bá ti gbógun tí wọ́n ń bì Nàìjíríà máa tẹ̀sù ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣé gan-an God bless you ẹ ṣé gan-an ni thank you. àbí inú mi ti ẹ̀dùn bá ṣe ń ṣe ní ṣókí nísìnyí àyà wà láti gbé kọ́ọ̀lù àwọn èèyàn hello kọ́là hello láti Italy hello. Kálẹ̀. yes ẹ kálẹ̀ sórí ètò. Hello, ẹ kálẹ̀ o. yes ẹ káàbọ̀ sórí ètò dára. Sórí ètò ni mo wà. bẹ́ẹ̀ ni. ẹ o ọ̀rọ̀ tí èmi fẹ́ sọ kò pọ̀. yes sir. mo kàn fẹ́ pè é sí àkíyèsí kan. okay. ṣe rí. ẹni tí tó ṣe ń ṣe ṣó yẹn bóyá mọ́mi wa àbí kẹ́rẹ́lú ni o mo fẹ́ kí ẹ máa try ẹ máa parí ẹ̀ ní àárín ara yín mi ò ní láìkí pé kẹ́ máa gbé wá sórí ṣó nítorí pé tí a bá ń gbé wá sórí ṣó yẹn àwọn èèyàn tó ń wò wá nílé wọ́n máa sọ pé a ti ń tú àṣírí àìrọ̀rí wọ́n ti fẹ́ máa jà wọ́n ti fẹ́ máa ṣe kinní so ẹ máa try kẹ́ máa parí ẹ̀. ẹ ṣé gan ni thank you very much sir. ẹ ṣé gan ni. a gbọ́ ọlọ́run á fún wa ṣe é máa kàn fún ọlọ́run á fún wa ṣe. ẹ ṣé gan ni. so kan tèmi kan bẹ̀ sọ ni. thank you very much sir God bless you. ẹ má bínú ẹ̀yin èèyàn mi pé mo sáré yànnàná ẹ̀yin tẹ́ ń béèrè fún nọ́mbà mi ni mo pín nìyí pé mo ṣàlàyé kinní yẹn mo rò wípé mo ní láti ṣàlàyé ẹ̀ kí gbogbo wa ká fìmọ̀ ṣọ̀kan kò sí jà kò sí nǹkan kan everything is okay Yorùbá nation here we come yes ke. hello láti Germany ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o ìyá mi. ẹ kálẹ́ ẹ ọ̀rọ̀ káàbọ̀ mi ò pọ̀ jù mi ìfẹ́ kí bàbá mi tẹ̀sí bẹ́ẹ̀ kí pé ẹ ṣeun kan pé ẹ paná ọ̀rọ̀ ìyá wa. yes sir. iṣẹ́ ni mi ò lè sùn ṣe mo ń búlọ̀ torí arákùnrin tó pè yẹn mo mọ̀ máa ń wo oṣù ẹ̀ dáadáa. mo dé máa ti tó kí n pè máa ń tẹ̀lé tó yín ṣe ń gbọ́ mi n jẹ́ kó gbọ́ àwọn ọmọ òjò máa gbọ́ èmi àti bàbá rẹ̀. David Meg, I have pinned my number down. Mo ti pin ní nọ́mbà mi ẹ wo bí pin tán pin yẹn nísàlẹ̀. Ẹ rí nọ́mbà mi ń bẹ̀. Ẹ má bínú sà, à ń gbọ́ yín. Okay. So, mo wá ẹjọ́ fún mi láyé o. Mo wá pè bàbá Èkìtì pé ká ní mo bọ̀ yìí tó ṣàǹṣà gidi láti kọ́ bí oṣù mẹ́rin ló ti fẹ́ da kínní ìrú. Mo pe Kóríkì. Ó dà pé mo fún voice mi pé ká ní ẹjọ́ ẹja sọ̀rọ̀ ń pa bọ̀bọ̀ yìí ń pa kínní yìí. So ó wá ṣe ṣó ló sọ pé kínní wọn á gbé tó da ẹ̀fọ́ wọnú ẹ pè wọ́n ọ ṣe mítìn ọ pè wọ́n ọ ṣe gbá kan ṣùgbọ́n ọgbẹ́ ti lọ ṣùgbọ́n ìyá mi ẹjọ́ ẹni fẹ́ bá rí ètò tẹ̀ ń ṣe yìí ẹ̀yin kọ́lẹ̀ ní o àwa àjọ ní ni o. bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ ti ẹ ní. ẹ má bínú o. èmi ìbínú ẹ̀yin lẹ ní. ntọ́bàdẹ̀ sọ fún yín. ó ní mo máa ṣe. ntọ́bàdẹ̀ sọ fún yín ẹ máa gbọ́ wa ẹ tó bá ti ń dá sí pé ètò yẹn tó bá ti fẹ́ jọmọ́ pé kò dọ́gbọ́n ẹ̀ka pé ẹ máa pè lẹ́yìn ẹjọ́ ẹ má fẹ́ níbo láyè ẹjọ́ tó Ọlọ́run ẹ dẹ̀ ṣeun gan pé ẹ fọwọ́ wọnú nítorí àlọ́ náà mo wo ìyá ẹni ọbínú gan ṣùgbọ́n Ọlọ́run ti gbàkóso ṣé ń gbọ́ mi ẹ ṣe ẹjọ́ ẹni bá ti fẹ́ ọ̀rọ̀ tá a bá dé sọ tó bá jọmọ́ ẹ̀kọ́ tiẹ̀ ẹjọ́ tó Ọlọ́run ẹ má fẹ́ níbo láyè mọ́ ẹjọ́ tó Ọlọ́run ẹ ṣe gan ó dàbọ̀. Thank you sir, God bless you. Ẹ ṣe gan ni ẹ̀yin èèyàn mi. Hello láti Denmark.
ẹ kalẹ̀ ẹ bá wa lower gadget yín device yẹn bá wa lower sílẹ̀ ká lè gbọ́ yín dáadáa sà. ẹ kalẹ̀ sísá dára. ẹ kalẹ̀ sà. ẹ sì ní ká mọ̀ kí n yá àti ẹ̀wọ̀n tí mo fẹ́ sọ fún yín ọ̀rọ̀ méjì ní bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ yọkan ní màá sọ sí màá pè yín ní ọ̀la àbí ọ̀la màá sẹ́ ọkọ̀ tó kù fún yín lórí WhatsApp. ṣẹ́rí mọ̀ ẹ fi platform yìí because mo lè sọ pé àjọ bẹ̀rẹ̀ ni ẹ fi platform yìí kẹ́ fi sọ fún àti youth kò sẹ́ńtì ò lábúlé mọ̀ ṣe ń gbọ́rọ̀ mi kò sẹ́ńtì ò lábúlé kó ní kálukú padà sábúlé kó lọ tún ra mú gbogbo tó lè solve solution ọ̀rọ̀ ọlọ́pàá mi brutality whatever nìyẹn. 1983 mi ní parọ́ fún yín because gbogbo àsọ̀rọ̀ pásítọ̀ àsọ̀rọ̀ kìrìsìtẹ́nì àsọ̀rọ̀ kìnìkan tá a parọ́ fúnra wa yìí. ní 1983 lókè igbó ẹ̀ tó bá ń gbọ́ lórí platform kó lọ gbọ́ àwọn ọmọ òpó àmì tó wọnú gbó dàárọ̀ ìkòtẹ́ tó rí wọn dàárọ̀ yìí. kò ń ṣe báírò náà lò kò dọ̀ ṣe báíbù àbí kúránì náà lò kó ní kálukú padà sábúlé ẹ̀ àtẹ tó wà ní diaspora gan tí gbogbo wa sì kóra wa síbi anybody táwọn bá ti ṣí ń sìn kó ní kálukú padà sílé kó lọ tóra ẹ gbàgbé bó ṣe ń lọ mọ́. àwọn pípé wọn ò ní kàtà fẹ́ fa anybody tí wọ́n máa rí useless yẹn kọ́ máa pa yẹn kọ́ máa ṣẹ́ ní ìjọba tí wọ́n lọ mi ní sọ́jú yẹn lọ́mọ ìkan tó kù máa sọ fún yín tó bá dọ̀là wọn. Okay sir, God bless you sir. ẹ ṣeun mọ. Thank you sir. God bless you. ẹ̀yin èèyàn mi ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ó fa ọ̀nà fún ní òní gbà o mo kàn ní kí sáré wá ṣe quick one ni ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi kò sí jà o kò sí ta o everything ti wà okay màmá mi ò bínú mọ́ èrè ló ò bínú abiyamọ kì í bínú tán bẹ́ẹ̀ ni ọmọ àlè ló rínú tí kì í bí ọmọ àlè là ń bẹ̀ tí kì í gbọ́ ìyá mi ti gbọ́ wọ́n ti gbà hello ẹ kalẹ́. hello. yes sir. ẹ kalẹ́ káàárọ̀ mi orúkọ tèmi àdúrà láti ilẹ̀ ìṣà. ẹ kalẹ́. ẹ wo ọ̀rọ̀ tèmi náà pọ̀ púpọ̀ ṣe rí ọ̀rọ̀ tí bàbá tó sọ̀rọ̀ láti yẹn tó sọ yẹn mo fọwọ́ sí mo fa agbára sí because ṣe rí àwọn ẹlòkan àwọn máa ń pè wọ́n máa ń fẹ́ wá di attract gbogbo ìtẹ́bàdé ṣe bọ̀bọ̀ ọlá tó ń pè ẹ́ lóòótọ́ èmi náà ti ń fọ́lọ́ ẹ̀ lórí bàbá Èkìtì bó ṣe máa ń ṣe káàkiri gbogbo platform nìyẹn mi ò mọ owó èèyàn tí bàbá yẹn jẹ bí ó fẹ́ máa disturb èèyàn ni and then number 2 ẹ má bínú ọ̀tí fẹ́ sọ ṣe rí àwa tá à ń sọ̀rọ̀ oníkálukú mọ tó fẹ́ sọ nínú ẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ jáde tó bá sọ̀rọ̀ àgbàlagbà tó bá ti mọ̀ pé àgbàlagbà tó mọ̀ pé nìyí ìwà àbàyè jẹ́yàn ni wọn fẹ́ kí nǹkan lọ síwájú tó bá fẹ́ bú wọn ẹ jẹ́ kó bú wọn ìyẹn ẹ má yẹ kí ọ̀rọ̀ ti tàwọn ẹ̀ láwọn sọ kó àtàkì ẹ̀yìn àbí tẹ́fẹ́ tí àwọn ẹ̀ fẹ́ sọ ẹ má yẹ kó bàkì ọ̀rọ̀ tẹ́fẹ́ sọ. ṣẹ̀rí tó wá ṣẹlẹ̀ sí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ àwọn náà sójà wọn nínú àwọn èèyàn káàkiri gbogbo àdúgbò àbọ̀n wọlé ṣẹ̀rí oníkálukú wa nílẹ̀ Yorùbá a ní nǹkan tá lè fi ṣagbára kóníkálukú lọ dira ẹ̀ wọ́n yóò ti kúrò ní pé ọ̀nà yẹn wọ́n máa sọ̀rọ̀ lórí kíní kan wọ́n ń gbé sórí platform kó kọ wọn àwọn lè wọ̀n rẹ́dí wọ́n fẹ́ pààyàn ni so ẹni tó jẹ́ ìbúlẹ́dẹ̀ fẹ́ pààyàn so ẹ rẹ́dí láti jẹ́ kó òun náà máa pàpàdà ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lọ́wọ́ nìyẹn kóníkálukú lọ dira ẹ̀ bó ṣe ń ṣe. wà á gan ń ká mi lára gidi kò sí báráyè wálé bẹ́ẹ̀ mi ṣe wà yìí torí mi ọmọ ìbílẹ̀ ọ̀gán lè mi anybody tó bá ń gbé gbọ́wọ́ tèmi máa nà nìkan ó máa bọ́ àti owó jẹ́ máa yàwé lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ ti ń lò jù ṣẹ́jú méjì lọ bàbá mi ẹ ti ń lò jù ṣẹ́jú méjì o. bẹ́ẹ̀ mi ṣe lè sọ tèmi nìyẹn bẹ́ẹ̀ ni kóníkálukú lọ múra ẹ̀ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nìyẹn ẹ tó bá jẹ́ wà nílẹ̀ náà tó bá ń bẹ̀rù tó sọ́jà tó bá ká ọmọ wọlé kọ́ kàkà sínú ilé sójà tó bá fẹ́ wọlé ẹ̀ ṣé kó fẹ́ mọ nílé ju ẹ̀yìn tó nílé lọ ni kàdábò ẹ dàdábò lórí kó tó yìnbọn ẹ ti tàdábò lọ́wọ́ so ohun tó ṣẹlẹ̀ ní débìlì sọ nìyẹn. ẹ ṣeun God bless you òótọ́ dẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ wà nílé tó wá ń ba yín nínú ilé torí àwọn gọ́fúnọ̀sì àwọn wọ́n mọ̀ sí àwọn náà gbé wọn dìde ẹ lọ bu nǹkan ká ẹ fi wọ́n lẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ọ̀nà máa gbà wọlé ká ẹ jẹ́ kí kán rìn wọgbó lọ tó bá wà ní títì tẹ́ bá lọ ẹ má dárìn ẹ má rìn ní méjì mẹ́ta mẹ́rin any one of the animals tó bá ti challenge yín gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní eré abẹ̀yẹn ilé tí gbogbo yín máa dúró gogogo tẹ́ máa wò bó ṣe ń na àwọn ará yín yẹn ẹ yé ṣe bí ọmọ ọ̀lẹ mọ́ wèrè náà fi ń wo wèrè
tó bá ń ṣe bí wèrè bí ẹranko ẹ̀yin náà ẹ sọ fún wọn pé ẹranko ẹ̀yin gan wọ́n ti sọ yín dẹranko wọ́n ti pa yín lápasáyé gbogbo èèyàn àtàrúgbó àtọmídọ́ àtọkùnrin àtobìnrin tó bá wà bẹ̀ tí anywhere tí animal tó ń pera wọn ní sójà yẹn tó bá ti yín ara sí yín láti ẹ̀yìn wá nípa kan wọn ẹni àǹgù bó jẹ́ ká lọ gbé omi gbígbóná ni ká lọ gbé sínú bàṣẹ àkẹ́dàlú wọn lára anything ẹ jẹ́ jà fúnra yín nǹkan tí mo ti ń sọ láti jọ yìí nìyí ẹ jà fúnra yín jà fúnra ẹ lókùn sí kò sí jà fún jó kò sí jà fún jó. ẹ lọ láti South Africa. yes ìfẹ́ olúwa mi ọ̀rọ̀ ti di ẹni yára lògùn gbẹ lọ láti South Africa ẹ bá wa yí device yín lẹ̀. hello ẹ ra sà. hello ẹ ra sà ẹ káàbọ̀ sórí ètò. láti South Africa ni o. bẹ́ẹ̀ ni ẹ bá wa dá sétò níṣẹ́jú méjì sà. yà ẹ jọ àti South Africa láti pèsè rí ọ̀rọ̀ Nàìjíríà kò gba ojúbọ̀rọ̀ mọ́ ẹ má jẹ́ ká parọ́ fúnra wa gbogbo àwọn nǹkan tá à ń rí lórí social media àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tán fámìlì wa ń pè wá látilé kì í ṣe nǹkan tí ó bójúmu tá a gbọ́dọ̀ fọ́ lẹ́rán gbogbo àwọn olórí wọn ọ̀rẹ́dì láti ṣe ẹnìtì kò sí nǹkan kan tí Nàìjíríà citizen benefit lára lọ́wọ́ gọ́fìmẹ̀ntì ṣe ọ̀dẹ̀ fan tó wọn gọ́fìmẹ̀ntì yìí wọ́n kàn gbéra wọn síbẹ̀ láti máa kó gbogbo nǹkan tó tọ́ sí ọmọ Nàìjíríà jẹ ni ẹ jẹ́ kí gbogbo àwọn ènìyàn tí wọ́n mọ̀ wípé agbára wọn agbára Ọlọ́run àti agbára àwọn ènìyàn ni ẹ jẹ́ kó dìde ká bá àwọn ènìyàn ìjà ká mú wọn wálẹ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ tó mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe ẹ̀kú ètò Ọlọ́run á máa wà pẹ̀lú yín. àmín àtẹ̀yìn náà ẹ ṣe gan ni sà. so ẹ̀yin èèyàn mi anywhere bó jẹ́ta tútù ní tẹ́ ẹ bá ti rí ẹni ẹranko animal idiot tó gbé aṣọ wèrè kan wọ̀ kò ní dá fún gọ́fìmẹ̀ntì tí ò mọ̀ pé ebi ń pa yín tó lọ kó oúnjẹ pamọ́ tó ń fún àwọn ọmọ tiẹ̀ lóúnjẹ kò ní dá fún gọ́fìmẹ̀ntì tó ti airport pa tó dẹ̀ gbé mọ́tò tó ń gbé plane sílẹ̀ tí wọ́n lọ ṣe shopping wedding ọmọ wọn kò ní dá fún gọ́fìmẹ̀ntì àtàwọn ọmọ ilẹ̀ Yorùbá ọmọ àlè olórí burúkú tó gbé ọmọ wọn sínú private jet tẹ́ni small thing bá ṣẹlẹ̀ tá gbé wọn escape lọ kúrò wá sí abroad tó dẹ̀ yín sínú kolobo ẹ wò ó tẹ́ bá ti ń jáde ẹ ya ìgbẹ́ burúkú ẹ lọ jẹ ẹ̀wà tí ò jiná ẹ sí ẹ̀wà tí ò jiná kẹ́ ẹ rọ mi kẹ́ ẹ yàgbé burúkú ẹ wá ike burúkú kẹ́ ẹ yàgbé oró sínú ẹ kẹ́ ẹ tọ ìtọ̀ burúkú sílẹ̀ kẹ́ ẹ má gbé rìn bójú kẹ́ gbé sínú mọ́tò ní ẹ má jẹ́ ó dànù o anywhere tẹ́ bá ti rí àwọn ánímà wọ̀nyí wèrè ló lè wo wèrè ọ̀rọ̀ Nàìjíríà ò gbáyé sí ọ̀ǹtí tẹ́ bá ti wèrè bọ́lẹ̀ fún wọn yẹ́sìkẹ́ ìgbà yẹn jẹ́ ká jọ da gbogbo ẹ̀ lójúrú ṣùgbọ́n ẹ rọra yín gẹ́gẹ́ bí àwọn kọ́lá wa ti pè wọ́n ní gbogbo wa la wá látàbúlé ẹ padà sílùú yín ẹ padà sílùú yín ní kọ̀ọ̀kan ẹ lọ síbi tó yẹ kẹ́ ẹ lọ jẹ jíjẹ mu mímu ẹsẹ sísẹ ẹbọ bíbọ ẹwẹ wíwẹ ẹsẹ sísìn gbogbo ìgbẹ́ tẹ́ ẹ bá ti rí wọn èyí tó bá gbé ata tútù dání ẹ dá sí látojú ẹ gbé ìgbẹ́ ẹ dá sí látẹ̀yìn ẹ mú òkò ẹ lẹ̀ wọ́n lókù ẹ lọ bomi kọ́tà ẹ dàlú wọn anything tí ẹ bá ti wèrè bọlẹ̀ pẹ̀lú àwọn pípù yìí wọ́n á pa yín tán o wọ́n á pa yín tán o tó bá nà yín tí gbogbo yín ẹ̀yin yúùtù mi ẹ̀yin ọkùnrin mi ẹ dìde náà ẹ gbé àdá dání ẹ máa mú dání anybody tó bá dìde tó lóun nà yín eléyìí tó kì í sí ṣọ́ọ̀ṣì bọ̀ yín lórí mi ìríbi tí sójà ti ń ara ṣèyàn tó ń lọ lójú títì tó sọ̀rọ̀ ìdí bábà abẹ́ẹ̀rí pé ẹranko làwọn pípù yìí ni ẹni ẹlẹ́ni jáde nu ilé ẹ̀ ṣé kò mọ̀ pé òun máa ṣerun ni ó wá ń lọ kò rí ẹ̀sùn kankan fi sùn kò ṣẹ̀ṣẹ̀ kankan ẹ̀dẹ̀ mú ẹ kì í sísòsì bọ́ lórí ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gé irun ẹ̀ ní àwọn ẹ tún wá gé irun burúkú sí lórí ẹ tún wá ń gbowó lọ́wọ́ ẹ̀ kó máa san owó tán fi gé irun ṣé rí pé wọ́n ti wọ wèrè pé ẹranko ni wọ́n ẹranko làwọn ará bí yìí wèrè ló lè wo wèrè ẹ ti wèrè bọ́lẹ̀ fún wọn ẹ lẹ̀ wọ́n lóko pa ẹ fòkò fọ́ ojú wọn ẹ̀yin tẹ́ mọ catapult ẹ mú catapult ẹ fi fọ́ ọpọlọ wọn ẹ wò ó dàárọ̀ ẹ ṣé gan ni ẹ̀yin èèyàn mi ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín kò sí jà kò sí kankan mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run I love you all ẹ má gbàgbé àtúpàdé gẹ́gẹ́ bí ìṣe wa ní ọjọ́ Wednesday lọ́la ní aago 7 ẹ bá wa pé onílé àtàlejò ṣe ti gbọ́ till then I can't stop loving you I love you all àti ìrọ̀pọ̀ ẹ̀yin youth mi àbọ̀ Ọlọ́run tó dájú kò ní fi yín sílẹ̀ Ọlọ́run á bá mi dọ́wọ́ lé yín àánú Olúwa wà yín rí ogun ọ̀run á bá mi ró yín lágbára
ẹ̀mí mímọ́ Ọlọ́run á sọ̀kalẹ̀ á kún yín lọ́wọ́ àwọn ìwé ọ̀run á sọ̀kalẹ̀ wọ́n á ro yín lágbára wọ́n á gbèjà fún yín ẹlẹ́dàá yín á dìde á gbógun tàwọn tó gbógun tì yín gbogbo àwọn tó fi ayé ni yín lára ọ̀run á fi ayé ni wọ́n lára ẹ gbègbèsè ayé àlàáfíà èyí tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn nínú yín nílùú Nàìjíríà ọ̀run á bá mi mí sí ó jẹ́ dìde lórí àkéte rẹ gbogbo yín pátápátá ìdùnnú Ọlọ́run á jẹ́ ti yín ẹ ní ṣọ́kú mọ́ àwọn òbí yín lójú o àwọn òbí yín iná ọmọ ò ní jó wọn ọkọ wọn ò ní kú ìyàwó wọn ò ní kú ẹ̀yin náà ò ní ṣẹlẹ̀ ayé wá ẹ ní ṣìrìn ẹ ní rárìn pẹ̀sẹ̀ sí ẹ ní jẹ ìkorò nílé ayé ẹ ní jẹ kíkan ìbànújẹ́ ò ní wọnú ilé yín I love you all. Keep being strong for yourself. Just be strong for yourself. Show yourself love. Love one another. Àsìkò tá ní láti fìfẹ́ hàn síra wa ní agaga yín tẹ́ wà ní Nàìjíríà. Àsìkò tá máa tara wa nìkan leléyìí o. Àsìkò tá máa sọ pé ọmọ Àkúrẹ́ ni mí, mi ń ṣọmọ Èkìtì, ọmọ Oǹdó ni mí, mi ń ṣọmọ Ọ̀yọ́. Àsìkò ìfẹ́ lélẹ̀. Ẹ jẹ́ ká fìfẹ́ gbà, ẹ jẹ́ ká gba ìfẹ́ láàyè. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí ìjà yìí kó bá lè rọrùn fún wa láti jà. Kí ìran Yorùbá kó má bàa di ẹrú. Ṣé ti gbọ́? I love you all. We meet again tomorrow. Bye.